أعوذ بكلمة الله التامة من شر ما خلق. 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 بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. إن الحمد لله نعمده ونشكره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. اللهم صل وسلم على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم رب اغفر لي ولوالدي. اللهم رب ارحمهما كما رحمني كما ربياني صغيرا. آمين يا مجيب الدعوات. Mo kí Ọlọ́run ọba tí ó tó kí. Mo kí Ọlọ́run ọba tó tó yìn. Alájà wa Ọmọ́wùnmí Dámì mo kí mo fọlọ́run fàdé Muhammad mo fi kí yín. Mo kí Ọlọ́run tí ò láfiwé. Mo kí Ọlọ́run tí ò láfijọ. Ọba àná ọba èní ọba ọ̀la. Ọba gbogbo ọjọ́ gbogbo. Ọba àkọ́kọ́ ọba gbangba ọba wájú ọba ẹ̀yìn ọba ọ̀tún ọba òsì. Ọba tó ti ń bẹ síwájú kí bẹbẹ ó tún máa bẹ. Ọba tí ó tún máa wà nígbà tí ò bá ní sí nǹkan kan mọ́. Mo kí Ọlọ́run ọba ṣẹ̀dá ọba lẹ̀dá ọba mẹ̀dá ọba ṣẹ̀dá bó ti wù ú. Ọba tí ń lé ni tá a tún sá wá bá. Ọba tí ò sí ń tà lè fi wé. Mo kí Ọlọ́run ọba àdìhá kàwá àbùká. Ọba tí máa pani lẹ́kún títún máa pani lẹ́rìn-ín. Ọba tó máa wo ṣùṣùn. Ilé àgbẹ̀ ọ̀tún yóò nìkan máa dunnú bẹ́ẹ̀. Ilé ọwọ́ òsì yóò sì ní ọmọ banújẹ́ ń bẹ̀. Ọlọ́run lémi lọ́ba tí ń ṣe yín tẹ́tù mọ́ sátọ̀ wá bá. Ọba tó ń ṣe wá ta tún sáré lọ bá. Ọba tó ń pa wá lọ́mọ ta tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó ń pa wá láyà ta tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀.
ọba tó pa wá lọ́kọ ká tá a tún dúpẹ́ lọ́wọ́ ọba tó fa burú kàn wá tó yá sí pé lẹ́yìn gbogbo aburú tó fi kàn wá náà ọpẹ́ náà látún padà fi gbẹ̀yìn ẹ̀ pa tún dúpẹ́ náà ni. mo kí ọlọ́run ọba tó tóbi nínú ọlá ẹ̀ mo fi kí ọlọ́run mo fi kí adéwálé ànábìwá Muhammad ìkí ọlọ́run ọlọ́run ajẹ́njẹ́ tó ń rí ọlọ́run tí ò ní tán láéláé kó máa bá ànábì kíkẹ́ náà má mọ lérí ànábì nìkan àwọn ará ilé ànábì àwọn sàhábà ọlọ́mọṣẹ́ bá wa kẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ibi tó ti bẹ̀rẹ̀ níbi tó dé ọlọ́mọ wa ṣàlékún dùnú dáadáa fún gbogbo àwọn tí wọ́n ti kú ọlọ́mọ wa kẹ́ wọn àwọn tí wọn ò sí láyé mọ́ ọlọ́mọ wa kẹ́ gbogbo àwọn tí wọ́n sì ń bẹ láyé pẹ̀lú àlàáfíà ara ọlọ́mọ gbà láfíà kúrò lára wọn ọlá bíbí ànábì àwọn òbí tí wọ́n bí wa sáyé àlékí gbígbọ́n ẹ̀mí àtàláfíà ara tó péye tí ò níye ọlọ́mọ ṣàbá wa ṣe fún wọn o ọlá la hawla wala quwwata illa billah. mo kí gbogbo ẹ̀yin olóríire tọ́lọ́run ti ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò wa ìdùnnú ètò ìdùnnú lọ́sàn-án yìí gbogbo yín pátápátá náà ni mo kí wa pé a kú ijọ́ mẹ́ta mo kí wa pé a kú ijọ́ méjì mo kí wa pé a kú àṣepọ̀ ọdún tá a bá wo dáadáa ká tó bẹ̀rẹ̀ Ramadan ni Ọlọ́run ti ní kí a ṣerú ètò tí ó fẹ́ wọn wá sí etí ìgbọ́ wa lónìí láti ṣerú ẹ̀gbẹ̀yìn gbogbo inú Ramadan ètò Ramadan à ń jẹ à ń mu à ń gbàwẹ̀ à ń sọ̀rọ̀ Ọlọ́run la fi ń bá kiri mo kí ọba tó ní ká ṣe ó dàbọ̀ fúnra wa nígbà yẹn tó sì ní a máa pàdé ra wa lónìí pẹ̀lú ìdùnnú pẹ̀lú dáadáa Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ rẹ o mo kí gbogbo ẹ̀yin ọmọ ọ̀yá wa mùsùlùmí mo kí wa pé a kú àṣekù ọdún mo dẹ̀ kú wa pé a kú òǹgbẹ tàwẹ̀ Ramadan tá a ṣe kú nínú ẹ̀ yìí mo bẹ̀ Ọlọ́run kọ́lọ́run kó jọ kó má fi ọdún eléyìí kó má fi ṣe àṣemọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ ṣe eléyìí lọ́kàn tó kù tá a máa ṣe nínú ayé o Ọlọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlá bíbí ànẹ́bì bákan náà mo kẹ́yìn ọmọ ọ̀yá wa mùsùlùmí lẹ́ẹ̀kan sí ipa túkú àṣekù ọdún náà Ọlọ́run á tún jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo bí Ọlọ́run pọ́dún iléyà tó ń bọ̀ tá a tún kọjú sí yìí Ọlọ́run ò ní jẹ́ ṣọdún náà lẹ́yìn wa ọdún náà ò ní bá wa nínú sàárè kò ní bá wa nínú aburú kò ní bá wa nínú ìbànújẹ́ kò ní bá wa lórí àìsàn o gbogbo ọ̀tá láǹfààní táwọn ẹran fún ìyá ẹran fún bàbá Ọlọ́run má jẹ́ ká ṣe gbogbo wa ó tú o ọlá bíbí ànẹ́bì la hawla wala quwwata illa billah gbogbo ẹ̀yin bàbá tẹ jẹ mọ́ kíkí tẹ jẹ wá ní gbèsè kíkí lórí prógrámù yìí a kí gbogbo yín lẹ́ẹ̀kan náà látọ̀dọ̀ bàbá wa Alhaji Abdulrazak Àjọṣe bàbá wa Dẹ̀ran Jẹ́ntù bàbá mi Ọmọ́táyọ̀ Salaudeen Alhaji Abdul-Lateef Ọmọ́táyọ̀ Salaudeen bákan náà bàbá mi Muyinolúwa láti ìlú London káàkiri gbogbo ẹ̀yin bàbá tẹ jẹ wá ní gbèsè àdúrà ọlọmọṣẹ bá wa san gbogbo yín lẹ́san rí gbogbo ẹ̀yin tẹ dúró tì wá nínú Ramadan tẹ fi owó ọlá arísìkí tẹ ní tẹ fi kún wa lọ́wọ́ tẹ fi support wa tètò náà fi já sí rọrùn fún wa fún dídí 30 days gbogbo yín pátápátá látòkèdélẹ̀ ara ò ní ní yín tọmọtọmọ o ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín bákan náà mo kí gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin àlùbáríkà tẹ dúró tì wá pàápàá jùlọ nínú ètò Ramadan tẹ ẹjẹ́ ó lọ dáadáa jíjẹ mímu ẹjẹ́ ó lọ pẹ̀lú ìdùnnú nínú Ramadan gbogbo ẹ̀yin yá tẹ ṣalátìlẹ́yìn wa nínú Ramadan gbogbo yín pátápátá náà la kí látòrí ìyá wa alájà wa Fatima Salaudeen alájà wa Prophetess Títílayọ̀ Olówóyẹyẹ alájà Balkis Abiola alájà wa Kafila Arówójọbẹ káàkiri gbogbo tí ń jẹ́yìn ìyá tẹ support wa nínú Ramadan yìí ara ò ní gbogbo yín tọmọtọmọ ìbànújẹ́ ó kéré ó tóbi ò ní wọlé tọ̀ yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ẹ ò ní bá wọn sọ̀kan níbẹ̀ o mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i àti gbogbo ẹni tó láǹfààní àti máa gbọ́ wa àtẹni tí ó láǹfààní àti máa darapọ̀ mọ́ wa nígbà tó bá yá mo kí wa pé salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu ìkẹ́ Ọlọ́run wọlá Ọlọ́run àjẹǹjẹ tó rí Ọlọ́run léyìí tí ò ní tángbà kọ̀ọ̀kan kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé o gbogbo ẹni tẹ́ ṣe láǹfààní àti darapọ̀ mọ́ wa ẹ bá wa tẹ love and like abẹ̀yìn torí Ànábì Muhammad ẹ bá wa share program yìí ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like bákan náà ni kí ẹ bá wa share program yìí mo ṣe ládùúrà fún gbogbo ọwọ́ tó bá láǹfààní àti máa bá wa tẹ love àti bá wa tẹ like àti bá wa share program yìí mo ṣe àdúrà fún ìwọ ọwọ́ náà
tó gbogbo gbà gbogbo ọdún tí ọwọ́ náà ó lò nínú ayé ní fọwọ́ ara ẹ gbọ́mọ sí i. Mo ṣe ládùúrà fún gbogbo ọwọ́ tó bá ń bá wa tẹ love and like tó ti ń bá wa ṣe ètò yìí. Mo ṣe ládùúrà fún ọwọ́ náà pé lágbára Ọlọ́run gbogbo àìmọye ọdún tọ́wọ́ náà ó lò nínú ayé ọwọ́ náà ò ní gbé kò ní gbé pé ìbànújẹ́ o, kò ní gbé pé ọ̀fọ̀. Lágbára Ọlọ́run ọwọ́ náà ò ní rọ. Gbogbo tí ń jẹ́ àìsàn aburú tí mo gba ọwọ́ lọ́wọ́ ẹni ò ní ṣẹlẹ̀ sírú ìṣẹ̀dá bẹ́ẹ̀. Ọlá bíbí ànẹ́bì. Ọlá la hawla wala quwwata illa billah. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pákú jókòó. Èwo ni Adéyẹmí Ọlọ́fà tí ó tún mú wá fún wa lénìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ kan gba orí Facebook kan lọ́tún lósì. Ẹ̀rín mi pa àwọn èèyàn púpọ̀. Ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi Daniel Aremu. Ẹ ní ya wèrè, orí yóò ní burú, ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dè. Ọmọ ará yóò ní fẹ́ gbá fún yín lóúnjẹ o. Inú ìdílé ìyá àti bàbá yóò ní dẹ́ni ẹ̀yìn. Ìyá mi ó mọ̀hún mi dá mi, mo kí yín, ẹ ṣé mo dúpẹ́, ìnira ò ní bá yín tọmọtọmọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, oríṣiríṣi àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ òun ni ó ń gba orí social media kan. Mo ṣalábàápàdé obìnrin kan nínú àwọn ìyálọ́jà tí wọ́n campaign fún bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu, bàbá wa president tòní, kọ́lọ̀ ń bá wa lọ́ra ẹ̀mí wọn, kọ́lọ̀ mọ́ fa burú ṣe wọ́n. Nínú àwọn ìyá tí wọ́n campaign fún wọn, mo ṣe alábàápàdé prógrámù kan, fídíò kan. Kò sí problem bọ́dá wa Daniel Aremu, kò sí problem sá. Mo wá ṣe alábàápàdé fídíò yẹn. Kí ni tí arábìnrin náà ń wí náà ni wípé mo ti sọ tẹ́lẹ̀, mo ní nǹkan ó wálẹ̀, mo ní nǹkan máa change. Ìjọba wo ló lè ṣe é kí nǹkan wọn kó tún padà wálẹ̀ padà? Òun ti sọ tẹ́lẹ̀ àwọn táwọn campaign fún bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, bàbá president tòní excellency. Àwọn ti sọ àwọn ò tẹ̀lé loser. Gbogbo nǹkan ti wálẹ̀. Ìyá náà ń sọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú, ó dẹ̀ ń jubilate pẹ̀lú ẹ̀. Èmi wá wòye sakún. Lẹ́nu àwọn ọjọ́ méjì yìí, Ọlọ́run ní kí n travel púpọ̀. Mo káàkiri bóyá ìlú tó tó bí mẹ́jọ. Èmi ò rí nǹkan kó wálẹ̀ níbẹ̀. Mi ò wá tí ìpadà dé Èkó, mo wá ń retí pé bóyá Èkó ni nǹkan ti wálẹ̀. Pé bóyá tí n bá dé Èkó, bóyá máa rí changes lórí nǹkan tí wọ́n ń jubilate lé lérí pé ó wálẹ̀ ní Nàìjíríà. Àmọ́ ńgbà tí máa dé Èkó, kódà àwọn kan pariwo wọ́n ní wọ́n ti ṣí bọ́dà o. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta rice ní 40,000 naira ní bag. Àwọn kan ní wọ́n ti ṣí bọ́dà o, wọ́n ti ń ta ní 35,000 naira ní bag. Mo wá fúnra mi ní sùúrù púpọ̀. Ìgbé kí mi náà fi di ẹni tí ó padà wá s'Èkó láti mọ̀ bóyá Èkó nìkan ni nǹkan yẹn ti change, kò tí ì dé àwọn ìlú tó kù. Àmọ́ ńgbà tí Ọlọ́run ní kí n padà d'Èkó, kàkó sàn lára ọmọ ìyá àjẹ́ níṣe ló tún peléke sí. Dédé àsìkò tí mo sọ pé ìyá yìí ń jubiléètì yìí, dédé ìgbà náà látún bẹ̀rẹ̀ sí ní ra epo petrol ní 170. Epo tá à ń rà tẹ́lẹ̀ tó yá sí pé à ń rà tẹ́lẹ̀ à ń kígbe. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bọ́dà mi ló lé Ọ̀yọ́ bọ́dà. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí epo tún ti gbówó lérí sí. Ráìsì tí wọ́n ń pariwo pó ti di 35,000. Epo tún ti di 40,000. Nígbà tí mo d'Èkó, èmi ò rí kírẹ̀sì wálẹ̀ o. Kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ wa níṣe ló tún peléke sí o. Bọ́dà mi Oyèrìndé Táíwò, mo kí yín. Ìnira ò ní bá yín tọmọtọmọ o. Ẹ káàbọ̀ sórí ètò wa.
ìṣe ló tún wọ́ sí déédé àsìkò tí wọ́n ń pariwo pé nǹkan tún wálẹ̀ yìí òun ni epo pẹtiró ló bá tún gbé bọ́dì sí Èkó láti odidi bí àbí ìlú Ọ̀fà tá à ń wo Èkó ní 6,065 ló bá tún bọ́ sí 8,500 naira adẹ̀ ní nǹkan peléke sí a ní nǹkan wálẹ̀ sí a níjọba ti yàtọ̀ àwọn èèyàn ń jubilate wọ́n dùn àwọn èèyàn nínú pé ṣe báwọn ti sọ pé nǹkan ó wálẹ̀ ṣe bó náà láti rí yẹn pé nǹkan ti ń wálẹ̀ nǹkan ò tí ì wálẹ̀ nítòsí wa o a rò pé torí báwa tá a wà nílùú òkè ní òjẹ́ kó tí ì wálẹ̀ ńgbà tá a délùú ìlú Èkó a rí pé kò wá nǹkan kan kàkó san lára ọmọ ìyá àjẹ wa níṣẹ́ ló tún peléke sí i gbogbo ẹ̀yin tí ẹ̀ mú ròyìn ẹlẹ́jẹ̀ wá fún wa pé ìrẹsì ti di 30,000 ìrẹsì ti di 35 ó ti di 40 abẹ̀yìn ayé yín ò ní bàjẹ́ ẹ má mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá fún wa mọ́ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣòfò tọmọtọmọ gbogbo ìròyìn òfò tẹ́ ẹ̀ mú wá fún wa yẹn ẹ fi ń ba nǹkan jẹ́ láàgọ́ ara àwọn èèyàn o béèyàn dunú díẹ̀ tó ń rí bànújẹ́ ń bẹ̀ tó ń rí bànújẹ́ díẹ̀ aburú ńlá ni mọ́ gbẹ̀yìn rẹ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá fún wa ẹ má mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá fún wa mọ́ gbogbo ó ti wálẹ̀ ó ti dẹ̀rọ̀ ó ti délẹ̀ gbogbo ẹ̀yin ìyá oníjẹkújẹ onímukúmu onísọkúsọ ẹ dákun abẹ̀yìn iwájú ilé yín nìkan ti wálẹ̀ kò tí ì wálẹ̀ níwájú ilé tiwa o ẹ má mú ìròyìn ẹlẹ́jẹ̀ wá fún wa ẹ dákun mo ṣalábàápàdé fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni ìyá kan ó bí ọmọ bóyá bí ọmọ mẹ́fà ọmọ náà ti ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n jẹ́ méje látara bí nira àti jẹ àti mú ṣe nira tó ọkọ tó fi arábìnrin ò lówó lọ́wọ́ àti jẹ àti mú ó nira fáwọn méjèèjì àtàwọn ọmọ ọkọ sákù ńlé láti wá jíjẹ mímu lọ ó wá fìyàwó lẹ̀ pẹ̀lú àwọn ọmọ méje ìyàwó yìí ó dààmú àti jẹ nira ló bá ronú lọ́jọ́ kan pé ẹ ti ẹ̀ gbọ́ náà a ṣe bí ọ̀rẹ́ òun kan ti ẹ̀ sọ fún òun jọ́kan pé béèyàn bá sá èpo ẹ̀gẹ́ béèyàn bá lọ ó dùn ṣèlùbọ́ púpọ̀ ẹ wo ohun tí yà sọ àwọn èèyàn dà ní Nàìjíríà ẹ wo bí tí àìríjẹ àìrímu tó bá àwọn èèyàn dé àwọn èèyàn gbá rìsáàtì débi pé a tún lè fi èpo ẹ̀gẹ́ láti fi ṣe ìlùbọ́ jíjẹ látìgbà tí ayé ti jáyé tá a ti báyé látìgbà tá a ti wọnú ayé la ti máa ń mọ̀ wípé èpo oṣù náà fi ń ṣèlùbọ́ àmọ́ déédéé ìṣẹ́ ti mú àwa kan ní Nàìjíríà wọ́n ti gbá rìsáàtì débi wípé a lè fi èpo ẹ̀gẹ́ náà ṣèlùbọ́ arábìnrin tí mo sọ yìí mo bá fídíò nípàdé inú mi bàjẹ́ púpọ̀ arábìnrin yẹn ó wá ronú wo lọ́wájú lọ sẹ́yìn pé àwọn ọmọ ò jẹun sùn lánàá ṣé wọn ò tún wá ní jẹun sí lénìí ni òun dẹ̀ kúkú ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ibi tí wọ́n ti ń bẹ ẹ̀gẹ́ ló bá bú èpo ẹ̀gẹ́ ló bá wọn sóòrùn èpo ẹ̀gẹ́ gbẹ ló bá lọ lélùbọ́ ó bá dalẹ̀ ó bá wá ewédú alásèpọ̀ ló bá sè é ó fi èpo ẹ̀gẹ́ rè lùbọ́ ó fi ro àmàlà ó bù fún gbogbo àwọn ọmọ gbogbo wọn bá jẹ nígbà tó dọwọ́ òru ó bá yíwọ́ gbogbo wọn ni wọ́n láǹdì sí hospital gbogbo wọn láǹdì sílé ìwòsàn wọ́n ti bìbì gbogbo ẹ tí ń jẹ́ omi ara wọ́n ti bí omi ara tán wọ́n ti yàgbẹ́ wọ́n ti ya omi ara tán ká má fọ̀rọ̀ gùn wọ́n kó gbogbo wọn lọ ilé ìwòsàn lẹ́ẹ̀kan náà àbálọ àbábọ̀ ẹni tó jẹ́ ọmọ tó wà nínú wọn tó kéré tó jẹ́ láàsọ ọmọ kékeré nínú wọn ìyẹn jẹ́ pé Ọlọ́run ẹ wo bí tí ìṣẹ́ àti òṣì tí ó bá àwọn èèyàn múlẹ̀ dé ní Nàìjíríà wọ́n jẹ́ pé Ọlọ́run ẹnìkan jẹ́ pé Ọlọ́run nínú àwọn méje ìyẹn ọmọ àwọn mẹ́fà tó kù àtìyá wọ́n ń bẹ lọ́wọ́ kan ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run
ẹ̀yin kan sì ń jubiléètì pé oúnjẹ ti wálẹ̀ níbì kan ẹ̀yin kan sì ń jubiléètì pé ó ti di rọrùn ó ti dayọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò yẹn ẹlẹ́jẹ̀ wá fún wa ẹ má ṣòfò tọmọtọmọ o ẹ má gbèrò yẹn ẹlẹ́jẹ̀ wá fún wa mọ́ ẹ dákun abẹ̀yìn nǹkan ò tí ì rọgbọ kò tí ì rọrùn ní Nàìjíríà kàkí nǹkan rọ̀ níṣe ló tún peléke sí lára ọmọ ìyá àjẹ wa o ẹ má dùn wá nínú ìdùnnú tẹ́ dùn wá nú láàárọ̀ tó yẹ pé tó bá dọ̀sán ìgbìbànújẹ́ ní òtún kẹ́yìn sí epo tún ti gbé owó lórí sí nílẹ̀ Yorùbá ní Nàìjíríà o àmọ́rú àgbákò tá a ṣe ojoojúmọ́ nìkan bàjẹ́ sí nìkan wọ́ọ̀sì sí o abẹ̀yìn ìjọba Nàìjíríà ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa ń bẹ̀bẹ̀ ní àṣàkọ́ o ẹ ṣàánú wa nǹkan tí mo kàn discover ni pé àwa ọmọ Nàìjíríà ìyà ti bá wa múlẹ̀ bàbá mi Àjàní Àjàlá mo kì í sá o ẹ kú ọjọ́ mẹ́ta Ọlọ́run ní faburú kàn yín o ọlá bíbí ànábì ìyà ti bá wa múlẹ̀ gbogbo tí àwọn ìjọba wa náà ti mọ̀ ipe gbogbo ariwo wa òjújọ́ kan ijọ́ kejì lọ lẹ́yìn ijọ́ kejì báyìí a tún ti fara mọ́ à ń fi àsìkò ya fi ń sọ fẹ́yìn ìjọba wa bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá president your excellency sir ẹ dákun kò tí ì rọgbọ o kò tí ì rọgbọ kò tí ì dùn kò tí ì dá o kò tí ì bá rọrùn dé ẹ dákun ẹ ṣàánú wa àti jẹ́ nira àti músì nira fún wa nílẹ̀ Nàìjíríà o pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa tá a wà yìí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹ dákun ẹ ṣàánú wa o kò tí ì rọgbọ o kò tí ì rọrùn epo tún ti gbéwó lérí sí o ẹ dákun ẹ ṣàánú wa ebi ò ní pẹ̀yìn náà tọmọtọmọ ebi ti ń pa wájú ìyà yìí ti ń jẹ wájú o òṣì ó ti sọ wá di nǹkan mi o gbogbo àwọn tí ò jẹ́ kí wọ́n mọ tọrọ báárà ti ń tọrọ báárà o gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ń gbowó oṣù tí wọ́n ń gba pension wọn ò rí pension gbà mọ́ o gbogbo wọn ni wọ́n ti do ní báárà lẹ́gbẹ̀ẹ́ títí o bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹ dákun ẹ bá wá nǹkan ṣe sí ẹ ṣàánú wa nǹkan ò tí ì yàtọ̀ o gbogbo àwọn tí wọ́n ń pariwo fún wa pé nǹkan ti yàtọ̀ ìrẹsì ti wálẹ̀ wọ́n ń gbé wa ní gógó ni o wọ́n ń tàn wá ní o ẹ dákun bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹ ṣàánú wa Ọlọ́run mọ́sà bá wa dó tẹ̀yìn náà bá wa ṣàánú ẹ̀yin náà o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì léyìí tí mo fẹ́ sọ nítorí ìjọba àkókò gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ mo ṣalábàápàdé fídíò kan náà lénìí arábìnrin kan bẹ nílùú òyìnbó tó ń àtáàkì olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo tún wá bá fídíò rẹ̀ pàdé lónìí ló wá ń ṣẹnu mọ́nàmọ́ná sí olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ kódà ó pè wọ́n lọ́dàlẹ̀ gbọ́ kí ló ṣe àwọn ọmọ Yorùbá gan náà kí ló ń ṣe wá ṣe làákàyè wa ò sí ń bẹ̀ mọ́ ni kí ló ń ṣàwọn ọmọ Yorùbá ṣáà ti yamukun mẹ́kọ̀ọ́ ni kí ló ṣe wá tá a máa rí ọ̀nà ńlẹ̀ tá a máa sángbó lọ kí ló ṣàwọn ọmọ Yorùbá tó yẹ sí pé tá a bá rí ibi tó tọ́ wà ní rìn síbẹ̀ ibi tí rọ́bà wà gangan láàyè tiwa à ń sọ fún wa láti ọjọ́ tó ti pẹ́ ipe ìyá mo dúpẹ́ Onítìrí kì í ṣe ara wa kì í ṣe ara Yorùbá nation gbogbo wa la ti gbọ́ sítórì bí ìyá yìí ṣe darapọ̀ mọ́ wa Yorùbá nation ti dúró ó ti exist kí ìyá wa mo dúpẹ́ Onítìrí tó darapọ̀ mọ́ wa nílẹ̀ kó tó darapọ̀ mọ́ ọ̀zù Yorùbá nation true ta ni ìyá wa mo dúpẹ́ Onítìrí fi darapọ̀ mọ́ Yorùbá nation nígbà yẹn ṣe bí true ọmọ lókà ni
True Ọmọlókà ni Ìyá Modúpẹ́ Onítìrí ti fi lé àǹfààní àti darapọ̀ mọ́ Yorùbá Nation. Ìyá Modúpẹ́ Onítìrí ò sí nínú wọ́ọ̀zù yẹn láti ilẹ̀ wá. Olóṣèlú ni Ìyá Modúpẹ́ Onítìrí. Ìyá yìí ti gbé àpótí ìbò rí náà. Gbogbo wa náà la mọ̀ ìyá yìí politician ni. Ó ti gbé àpótí ìbò rí, kódà ọmọ ọkọ rẹ̀ Kọ́lá Abíọ́lá ti gbé àpótí ìbò rí. Ọlọ́run ò kádàrá kí wọ́n rọ́wọ́ mú níbẹ̀. Nígbà tí Ìyá Modúpẹ́ Onítìrí ń gbọ́ nípa ọ́zù Yorùbá Nation, pàápàá jùlọ iṣẹ́ ribiribi tí olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ owó baba Dámi ṣe, àti iṣẹ́ ribiribi tí bàbá wa Bánjí Akíntóyè ń ṣe àti gbogbo àwọn tí wọ́n kú wọn. Ṣé bóun ló mú ìyá yìí náà tara gìrì pé jẹ́ kí n lu opportunity kí n fi rí àwọn èèyàn wọ̀ ní Nàìjíríà. Wọ́n lọ́sẹ̀ mẹ́nìkan tú ẹni yẹn ni wọ́n fi dọ́dọ̀ Ọmọlókà. Ọmọlókà ló introduce Ìyá Onítìrí sólóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ àti tí bàbá Bánjí Akíntóyè. Ọmọlókà ló introduce wọn. Ẹ mọ́ gbàgbé àwọn ọmọ Yorùbá tá a bá ya onígbàgbé, tá a bá ya fọ́nu fọ́ra. Nígbà tí àwọn bàbá Bánjí Akíntóyè, olóyè Sunday Igboho àti gbogbo àwọn ẹmẹ̀wà wọ́n recognize Ìyá Modúpẹ́ Onítìrí. Wọ́n fún ìyá ẹ ní full recognition láti gbà wọ́n wọlé tọwọ́ tẹsẹ̀ nígbà yẹn sínú Yorùbá Nation. Kì í ṣe Ìyá Onítìrí ló gbé ozu Yorùbá Nation wá. Kí ló dé táwọn èèyàn tá a gọ̀, tá a ponú, tá a fẹnu wọra, tá a mọ tí ń ṣe wá gan. Gbogbo ẹ̀yin olùlòṣì amúkún mẹ́kọ̀ọ́ tẹ́ ń jáde nísìnyí, ṣé ẹ mọ̀ pinlẹ̀ bí Ìyá Modúpẹ́ Onítìrí ṣe wọnú Yorùbá Nation ni? Ṣé Ìyá Modúpẹ́ Onítìrí ló gbé Yorùbá Nation wá ni? Àbí àwọn kan ti wà lórí ọ́zù yẹn tẹ́lẹ̀? Adẹ̀mọ́ ń sọ fún wa láti ilẹ̀ wá náà pé olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ ò sí nínú ọ́zù Yorùbá Nation. Ìntólóyè jáde fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, ẹ̀tọ́ àwa ọmọ Yorùbá lólóyè Igboho jáde láti wá jà fún. Ló fi di pé àwọn bàbá tí wọ́n ti wà nínú wọ́ọ̀zù yìí, tẹ́yìn bàbá kan tẹ́ bá ń pòwe àbí tẹ́ bá ń pàtàn pé ẹ̀yin kan lẹ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, á jẹ́ kó yé yín wípé lóòótọ́ ni Yorùbá Nation ti wà lọ́jọ́ tó ti pẹ́. Ẹ̀yin bàbá kan ti ń ṣe láti àìmọye ọdún. Àmì ọmọ tí ó gbé ògo yẹn jáde Ọlọ́run ò tí ì mú dé nígbà yẹn. Nígbà tí olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ kété tó jáde láti wá máa jà fún ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá, ẹ má pa àwọn ọ̀ràn mi mọ́, ẹ má pa àwọn bàbá mi mọ́, àwọn sìstá mi ẹ má bá wọn sùn mọ́, kí Fúlàní lọ lọ́tọ̀, Fúlàní ò lè gbalẹ̀ bàbá wa. Ṣé bóun olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ jáde fún nígbà yẹn? Kí àwọn tí wọ́n ti gbé Yorùbá Nation dání tẹ́lẹ̀ kí wọ́n tó pọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ wá kún wa lọ́wọ́ lórí tá à ń ṣe yìí náà, ojú ọ̀nà kan náà ni. Àti Yorùbá Nation àti kágbára lọ́wọ́ àwọn Fúlàní ìwé kan náà ni olóyè sì gbà. Pé tó bá yẹ pé ìwé kankan náà ni ẹjẹ́ àjọ jà á. Ẹjẹ́ àjọ pawọ́ kọ̀kájọ sówó wa kọ̀kájọ jágun yìí kágbára wa lọ́wọ́ ṣòro àwọn Fúlàní. Lídẹ̀yìn ni Ìyá Modúpẹ́ Onítìrí ṣẹ̀ṣẹ̀ dé. Ìyá Modúpẹ́ Onítìrí dé, wọ́n gbà ìyá yẹn tọwọ́ tẹsẹ̀. Ìyá yìí dẹ̀ mú mọ̀ràn wá fún wa pé òun náà túmọ̀ tún ní làákàyè ọ̀nà tá a tún lè gbà yọ. Tọ́lọ́ ń fi lè tètè mú Yorùbá Nation lé wa lọ́wọ́. Kí ni ìmọ̀ràn tí ìyá yẹn mú wá nígbà yẹn ni ó bí ọ̀rọ̀ Ìyá Modúpẹ́ Onítìrí, òun ló bí ká lọ máa dìbò on net. Ká lọ máa vote on net nígbà yẹn tọ́ni tá a bá ti rí bí i 5 million votes pé kí wọ́n máa endorse wa, Yorùbá Nation máa dúró. Àtàdúgbò àtọ̀dọ́ọ̀lú gbogbo aláwọ̀ bẹ̀rẹ̀ sí ní dìbò online lóòótọ́. Kódà àwa kan gbéra wa dìde lọ sínú abúlé káàkiri lọ́dọ̀ àwọn ìyá tí wọn ò dá kankan mọ̀, tí wọ́n lọ ń polówó
láti dìbò ní online nígbà tó over 5 million people à ń retí èsì máa tó dé bẹ́ẹ̀ nìyá Onítìrí ń fi wá lọ́kàn balẹ̀ a máa tó gbà pé ayọ̀ a máa tó gbàròyìn ayọ̀ gbogbo ẹ̀ máa tó dá ó máa tó dẹ̀rọ̀ ọ̀rọ̀ wa ti dayọ̀ nígbà tá a ti rí 5 million votes àfi tí èsì ayọ̀ ó bá dé lọ́la lókù bá a bá ya fọ́núfọ́ra bá a bá yòpònú lórí ọ̀sùn yìí náà nìyá Onítìrí ló ti fẹ́ kọ ẹ̀yìn olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè ló ti fẹ́ dàárín wọn rú o bẹ́ẹ̀ bá gbàgbé nígbà yẹn ìyá yẹn ń lo ète obìnrin láàrin gbogbo àwọn bàbá yìí láti fi dà wọ́n rú láti fi tú wọn ká gbogbo wa àmọ́ bí tíyà yìí bìlọ́ǹgì sí gangan àmọ́ bóyá olóṣèlú gangan nìyá Modúpẹ́ Onítìrí ń bá ṣiṣẹ́ láti fi wá da ìjọba Yorùbá nation rú àmọ́ ibi tíyà yìí bìlọ́ǹgì sí gangan nígbà yẹn kò tí ì yé wa ìyá Modúpẹ́ Onítìrí wọn á tún fọ Ọlọ́run fàdán òbí wa wọn á tún mú àlá wá pé kódà àwọn lálàá báyìí pé àsíá Yorùbá nation ti dúró gbogbo ìgbìyànjú gbogbo tíyà náà ń sọ fún wa nígbà yẹn orí asán ló já sí ìdẹ̀yìndẹ̀yìn la padà wá rí pé wípé ìyá yìí gangan fún ara ẹ̀ ọ̀rọ̀ ò yé wa ìyá yìí dá ìjọba Yorùbá nation rú ọkọ̀ ọ̀dùnnú tí Yorùbá nation ti ń gbé bọ̀ látọdún tó ti pẹ́ nígbà tí ìyá Modúpẹ́ Onítìrí wọ̀ wá ọkọ̀ ìdùnnú yẹn di ọkọ̀ ìbànújẹ́ ọkọ̀ yẹn dànù àríra wa mọ́ bàbá ò rọ́mọ ọmọ ò rí bàbá mọ́ nínú ọkọ̀ Yorùbá nation tí ńgbà tí dédé kó tó di pé ìyá Onítìrí darapọ̀ mọ́ wa ọkọ̀ yìí ń túbà ó tùṣẹ́ àti dírẹ́bà àtẹni tí ń wà wá àtàwọn èrò inú ọkọ̀ a ò ṣíra wa gbọ́ àmọ́ kété tí ìyá Onítìrí darapọ̀ mọ́ wa bẹ̀rẹ̀ sí ní ṣíra wa gbọ́ èdèkòyédè bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin àwọn olórí wàhálà dé fìtínà dé láàrin àwọn bàbá yìí tòótò gbà yìí lọ́lọ́run tí ní kí ṣẹlẹ̀ aburú tó ṣẹlẹ̀ sí bàbá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ lọ́lọ́run tí ní kó ṣẹlẹ̀ irú èèyàn wo ni ìyá Modúpẹ́ Onítìrí in tó bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ńlá abìnrin òpònú amukun mẹ́kọ̀ọ́ kan bóyá London ló wà bóyá bìkan ni tó ń jáde tó ń àtáàkì olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ in tó bí sítórì tí mò ń sọ nírọ̀lẹ́ yìí nìyẹn òpònú lobìnrin náà amukun mẹ́kọ̀ọ́ ni bí kì bá ṣòpònú bí kì bá ṣamukun mẹ́kọ̀ọ́ mi ò fẹ́ máa gbé fídíò èèyàn wá sórí pílátífọ̀mù yìí wọ́n ni ó jẹ́ kí n mú fídíò arábìnrin yẹn wá tí kò bá ṣe amukun mẹ́kọ̀ọ́ ni ó jẹ́ kó mọ̀ pé lúzà nìyá Modúpẹ́ Onítìrí ó dẹ̀ sí pẹ́ tá a ti ń pariwo ẹ̀ ipe ìyá Modúpẹ́ Onítìrí ò sínú yọ́sù Yorùbá nation wàlàhákìbátù lèlèmọ̀tẹ́kìn gbogbo téèyàn bá fi dáadáa bẹ̀rẹ̀ dáadáa ni ó gbẹ̀yìn ẹ̀ gbogbo téèyàn bá fi àbòsí bẹ̀rẹ̀ àbòsí náà ni ó kẹ́yìn rẹ̀ ìyá Modúpẹ́ Onítìrí ò ní good foundation nítorí pé kí ni Yorùbá nation tí wọ́n pín sí méjì pín sí mẹ́ta yìí kò sí ní méjì kò sí ní mẹ́ta tẹ́lẹ̀ ẹyọ kan ṣo ni nígbà tí ìyá Modúpẹ́ Onítìrí díẹ̀ náà ló pín gbogbo ẹ̀ sí méjì lónìí pé àwọn Yorùbá nation kan tibì kan àwọn Yorùbá nation kan tibì kan ìyá Modúpẹ́ Onítìrí tún kẹ́yìn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ fún Yorùbá nation àwa tá a jẹ́ speaker ìyá yìí tún kẹ́yìn wa síra wa ìyá yìí dá omi ìdùnnú omi ìfọ̀kànbalẹ̀ tó tòrò láàrin àwọn speaker tí wọ́n ń sọ̀rọ̀ láàrin Yorùbá nation ìyá Modúpẹ́ Onítìrí dà wọ́n rú náà ìyá Modúpẹ́ Onítìrí ó dà wọ́n rú mo sọ́rì láti sọ̀rọ̀ yìí nígbà kan sísítà mi ọmọ ìyá mi Tẹ́ni ọmọ ológo ìyá Modúpẹ́ Onítìrí wọ́n pẹ̀lú ẹni tó discourage lady yẹn
because ìyá Modúpẹ́ Onítìrí ti pè é true ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n sì jọ pera wọn rí tí mo wà lórí ìlà pẹ̀lú Tẹ́ni ọmọ ológo tá a jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ìyá Modúpẹ́ Onítìrí àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n pe Tẹ́ni ọmọ ológo nígbà yẹn láti fẹ́ fi àtáàkì olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ láti fẹ́ fi àtáàkì bàbá Bánjí Akíntóyè mi Adéyẹmí ọmọ Ọlọ́fàmọ́jọ ń bẹ lórí ìlà lọ́jọ́ yẹn gbogbo ìpàdé ìbànújẹ́ ìpàdé òfò ìpàdé òṣì ìpàdé ìranù tí wọ́n ṣe lọ́jọ́ yẹn ọwọ́ mi ni wọ́n ṣe sí èmi ń bẹ lórí ìlà pẹ̀lú wọn àmọ́ wọn ò mọ̀ bẹ́ẹ̀ níjọ́ yẹn ni mo ti mọ̀ pé ìyá Modúpẹ́ Onítìrí aláburú ẹ̀dá lóbìnrin yìí tí túmọ̀ sí pé ẹja ṣọ́ra pẹ̀lú àwọn obìnrin ọjà tọkùnrin bá náná tó ń dùn tó ń dáńjọ́ tóbìnrin bá wọbẹ̀ ni ó dàrú ni ó bàjẹ́ níjọ́ tí ìyá Modúpẹ́ Onítìrí wọ̀ wá níjọ́ yẹn náà làgbà kò ti dé bàbá wa kí ló kọ bàbá wa dáadáa iná bàbá wa Adédìrín àbí kíní kan tí wọ́n jẹ́ akọ̀wé fún bàbá wa Bánjí Akíntóyè nígbà yẹn ìyá Modúpẹ́ Onítìrí náà ló kẹ̀yìn wọn síra wọn ló sọ bàbá yẹn dọ̀tá bàbá Bánjí Akíntóyè nígbà yẹn ìyá yìí náà ni àwa mọ̀ dédé ibi tí ìyá yìí belong sí bẹ́ẹ̀ bá rántí ìyá Modúpẹ́ Onítìrí yìí náà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún ṣebí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan ò sí nínú Yorùbá nation tẹ́lẹ̀ ṣàdédé la kàn rí tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà kàn jáde wá ó jáde wá from nowhere kí ni tá a máa rí lẹ́yìn ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtáàkì olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ó bẹ̀rẹ̀ sí ní àtáàkì bàbá Bánjí Akíntóyè ó àtáàkì wọn lẹ́nu ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láti gbọ́ gbólóhùn bànújẹ́ lẹ́nu ara ẹ̀ lọ́hùn pé Sunday Kútọ̀nù ó fẹnu ara ẹ̀ pé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ó pe bàbá yẹn ní Sunday Kútọ̀nù irú ọ̀rọ̀ wo ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò sọ tán sí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ irú orúkọ wo ni olóyè ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò pé bàbá Bánjí Akíntóyè tán nítorí pé àwọn ọ́zùn fún àti gba òmìnira nílẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà ó padà rí wípé òun ti ba nǹkan jẹ́ òun ti tẹ̀lé lúzà irú èpè wo ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ òṣìṣẹ́ fọlọ́yè Sunday Igboho ọmọ Adéyẹmọ irú èpè wo ni òṣìṣẹ́ fún bàbá Bánjí Akíntóyè tán irú ọ̀rọ̀ wo ni òṣìṣọ́ sáwọn bàbá ìtàn lẹ́nu ẹ̀ lọ́hùn-ún àmọ́ wàlẹ̀ hákìbátú lílí mú tẹ̀kì gbogbo ẹni tó bá rúre yóò sọ̀rọ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ rúre ni ò jẹ́ kó sọ̀rọ̀ àmọ́ mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó tètè pèrè ẹ̀ padà ó bẹ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ó bẹ bàbá Bánjí Akíntóyè pé ẹ má bínú àṣìṣe ló pọ̀ Saheed ọmọ bọ̀tá ta lẹni tó ṣe òkùnfà tí Saheed ọmọ bọ̀tá náà fi dẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàṣà tó lè Sunday Igboho ọmọ Adéyẹmọ àti bàbá Bánjí Akíntóyè ṣebí ìyá Modúpẹ́ Onítìrí náà ló wà lábẹ́ oró wọn tó rò fi ń ké nígbà yẹn ìyá yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di ọ̀tá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ lórí ọ́zù yìí ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn speakers láwọn agitators ó sọ wọ́n di ọ̀tá bàbá Bánjí Akíntóyè lórí ọ́zù yìí mo fi ọ̀rọ̀ ìyá Modúpẹ́ Onítìrí yìí mo fi ọ̀rọ̀ ìyá yẹn mo fi wí ẹyẹ kan tá à ń pè ní ẹyẹ bẹbíjẹ́ ẹyẹ balẹ́jẹ́ ẹyẹ tú ìran nǹkan tó bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ní arábìnrin òpònú amukun mẹ́kọ tí ń bẹ ní London yẹn tó sọ̀rọ̀ láti fi sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ arábìnrin yẹn orí ẹ̀ ti dàrú ó ti ya wèrè orí ẹ̀ ti burú kò ní làákàyè kò gbọ́n tí yẹn bá ti gba AC jù tí AC tó bá ti wọ ara jù ìmọ̀ affect ọpọlọ
ó dà pé èsì tárábìnrin yẹn ń gbà ó ti affect ọpọlọ ẹ̀. òun ló jẹ́ kó wá máa sọ̀rọ̀ nígbà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n fẹ́ lọ overthrow wọn ní Ọ̀yọ́ state tó di pé yíwọ́ tó lóye Sunday Igboho ìṣá ọmọ Adéyẹmọ jáde pé rọ́bìṣì ni wọ́n ṣe yẹn náà ṣé béèyàn ṣe máa ń gba ìjọba nìyẹn kò sọ́wọ́ òun bẹ́ẹ̀ òun ò lọ́wọ́ sí i lárábìnrin yẹn fi wá jáde pé ṣé bí olóyè Sunday Igboho Igboho ṣá ti sọ rí wípé tá a bá fẹ́ gba nation ogun la máa fi gbà á ipe àwọn tí wọ́n jáde lọ sí Ìbàdàn yẹn àwọn yẹn gangan àwọn yẹn gangan lọmọ kọ Yorùbá land àwọn yẹn gangan la lè pè lákẹ́kọ̀ọ́jú ẹ máa wò pònú obìnrin amúkún mẹ́kọ yẹn ẹ wo bó ṣe ronú ẹ wo ibi tó gbé làákàyè rẹ̀ gbà. ókè ìyá Modúpẹ́ Onítìrí yìí kò sí nǹkan tí mo lè fi ìyá yẹn wé ju ẹyẹ bẹbíjẹ́ lọ ẹyẹ túlétúlé ẹyẹ túrantúran ẹyẹ da ẹbírú ẹyẹ tó yá sí pé tó bá ti wọ bìkan báyìí àfi kó ba bẹ̀ jẹ́ òun ni mo lè fi ìyá Modúpẹ́ Onítìrí wé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbọ̀ tí wọ́n kẹ́yìn sójú ọ̀nà gidi ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ọwọ́ ìyá Modúpẹ́ Onítìrí yìí wà ń bẹ̀. ẹ jẹ́ á sáré sọ ìtàn ẹyẹ bẹbíjẹ́ ká sáré fi kọ́gbọ́n kẹ́ ẹ bá lè mọ̀ pé ẹni tá a lè pè ní ẹyẹ bẹbíjẹ́ òun ni ìyá Modúpẹ́ Onítìrí ẹyẹ túlétúlé ẹyẹ dẹbírú túrantúra. ẹyẹ kan ń bẹ à ń pè ní ẹyẹ ọ̀pẹ́rẹ̀ ẹyẹ yìí ata ni máa ń jẹ bẹ́yẹ yìí bá ti jẹ ata tó bá ti wá yàgbẹ́ yóò máa ń yàgbẹ́ yìí máa ń fọ́n ìgbẹ́ pẹ̀rẹ̀ ni yóò wá máa sọ lẹ́nu ẹ̀ pé mo jata ìdí ń ta mí. àwa ní àwọn ọmọ méjì kan ọmọ ìyá kan náà ni wọ́n àwọn ọmọ méjì yìí ọmọ ìyá kan náà àwọn ọmọ méjèèjì ọkùnrin ni wọ́n àtẹ̀gbọ́n àtàbúrò bàbá wọn àgbẹ̀ ni bàbá tó bí wọn lọ́mọ bákan náà ni àgbẹ̀ nìyá tó bí wọn lọ́mọ wọ́n ní oko etílé wọ́n sì lóko ẹ̀yìn ìlú oko jìnnàjìnnà oko tó jìnnà sílé bàbá àtìyá ẹ̀ ti wá dàgbà débi pé wọn ò lè lo oko tó jìnnà mọ́ oko etílé ni wọ́n láǹfààní àti lọ bàbá àtìyá yìí wá pe ọmọ wọn méjèèjì ẹ̀yin ọmọ mi méjèèjì ẹ bọ́ síbí oko jìnnàjìnnà lẹ́yìn ó mọ lọ àwọn láǹfààní àti lo oko tó jìnnà mọ́ eko etílé làwọn ò dúró sí wọ́n wá ń ro oko etílé wọ́n wà lóko etílé àwọn ọmọ yẹn wá ń lo oko jìnnàjìnnà oko ńlá lọ́hùn náà àwọn ọmọ yẹn wá ń lọ níjọ́ kan àwọn ọmọ méjèèjì wá ń bẹ nínú igbó wọ́n ń kọbè lọ́wọ́ ṣàdéédé làbúrò rí ẹyẹ kan ẹyẹ yìí là ń pè ní ẹyẹ ọ̀pẹ́rẹ̀ mo fẹ́ kí gbogbo wa ó mọrú èèyàn tí ìyá Modúpẹ́ Onítìrí jẹ́ kẹ́ ẹ bá mọ̀ pé ẹyẹ tú ẹbí ẹyẹ túrantúran ẹyẹ dalérú ni wọ́n ilé tó ti ń tòrò tẹ́lẹ̀ wọ́n wọbẹ̀ wọ́n sì dàrú ẹyẹ ọ̀pẹ́rẹ̀ yìí ọmọ yìí wá rí ẹyẹ àbúrò rí ẹyẹ tá à ń pè ní ẹyẹ ọ̀pẹ́rẹ̀ yìí ẹyẹ yìí sì rẹwà púpọ̀ àbúrò yìí wá ń dẹdẹ ẹyẹ yìí láti lọ mú ẹyẹ yìí gbogbo bó ṣe ń dẹdẹ ẹyẹ yóò sá fún àmẹ́yẹ yìí ń sọ kẹ́límọ̀ kan lẹ́nu tí ò yí ọmọ ní ọ̀la kó kéré ẹyẹ náà wá ń sọ lẹ́nu pé má mú mi o ẹyẹ bẹbíjẹ́ ni mí o má mú mi o ẹyẹ bàrànjẹ́ tú ẹbí túlétúlé ni mí o but ìlàkàyè ọmọ yìí kéré púpọ̀ ọmọ yìí ò gbọ́ nǹkan tẹ́yẹ yìí ń sọ yé ọmọ yìí mú ẹyẹ yìí bó ṣe mú ẹyẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ló pe ẹ̀gbọ́n ẹ̀ lókèrè bọ̀dá mi ẹ wá mo ti mẹ́yẹ kan nígbà tí bọ̀dá náà sáré débẹ̀ ó rí pé yẹyẹ rẹwà púpọ̀ ni wọ́n bá ṣe léfẹ́yẹ yìí wọ́n ṣe léfẹ́yẹ yìí wọ́n fi ẹyẹ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní roko lọ
ibi ata ló sì ti rí ẹyẹ yìí pé ata ní ń jẹ tọmọ yìí fi dédé ẹ̀ tó fi mú wọ́n já ata síbẹ̀ lọ́dọ̀ ẹyẹ yìí nínú kéèjì níbẹ̀ àwọn roko lọ nígbà tí wọ́n roko dáyè kan nígbà tí wọ́n máa padà débi kéèjì yẹn wọ́n ti bá owó nínú kéèjì yẹn báwo lowó ṣe débi kéèjì yìí níbi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ lẹ́yẹ bá tún bẹ́ ìgbẹ́ pẹ̀rẹ̀ tó bẹ́ lẹ́ẹ̀kan náà lówó bá tún jábọ́ nídìí ẹ̀ tí túmọ̀ sí wípé ìyá Modúpẹ́ Onítìrí ọ̀nà tí ọ̀rọ̀ wọn bá wà ọ̀nà ẹ̀tàn jẹ́ ní kò sí àníyàn rẹ̀ kan tí wọ́n gbé wá sínú Yorùbá Nation pé wọ́n fẹ́ dojú ẹ̀ bolẹ̀ lọ wọn ò fẹ́ ká gbọ́ nǹkan kan nípa tó ń pè ní Yorùbá Nation mọ́ ẹ má jẹ́ ká tara wa ìyálájẹ mo kí yín o ẹ má jà tara wa irinṣẹ́ kan nìyá yìí jẹ́ wá sílá o ṣètọ́n irinṣẹ́ èṣù kan nìyá Modúpẹ́ Onítìrí jẹ́ kò tí ì yé wa ẹni tí ìyá Modúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún gan ó ń ṣókùnkùn fún wa kò tí ì yé wa àmọ́ Ọlọ́run ó padà tú àṣírí yẹn yóò padà fi hàn gbogbo wa láìpẹ́ lájìnà bóyá olóṣèlú ni ìyá Modúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún ni bóyá àwọn kan ni ìyá Modúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún ni àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé kì í ṣe Yorùbá Nation ni ìyá Modúpẹ́ Onítìrí ń ṣiṣẹ́ fún àwọn ọmọ ẹdẹnu kéèjì wọ́n bá ẹyẹ yìí kó ti ya owó wọ́n mú owó ni wọ́n tún játa àmì ìfẹ́ ẹyẹ yìí tún játa ẹyẹ yìí tún ya owó ẹ̀tàn jẹ́ ẹyẹ yìí tàn wọ́n ó tàn àwọn ọmọ yìí láti fẹ́ fi bayé wọn jẹ́ ìyá Modúpẹ́ Onítìrí tàn wá wọ́n gbé vote wá pé ká lọ dìbò ká máa dìbò lórí social media adédi 5 million votes gẹ́gẹ́ bí ẹyẹ yìí ṣe gbé ẹ̀tàn jẹ wá láti máa ya owó fún àwọn ọmọ yìí táwọn ọmọ yìí rò pé àwọn ti ṣoríire àṣorí ẹ̀dẹ́ ni ìyá Modúpẹ́ Onítìrí náà gbé orí ẹ̀dẹ́ wá fún wa wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní dìbò online tá a bá ti rí 5,000 votes àbí 5 million dẹ̀ ni wọ́n lọ́rọ̀ wa ti dayọ̀ àṣẹ lórí ẹ̀tàn jẹ ni àṣẹ lórí irọ́ ni àwọn ọmọ ìyá tún fún ata ní ẹyẹ jẹ wọ́n á fún ayẹ ní ata jẹ bó ṣe fún ẹyẹ ní ata jẹ sí bẹ́ẹ̀ ni ẹyẹ ń ya owó wọ́n bẹ̀rẹ̀ sí ní kówó ìjọ wọ́n ń kójọ síbi kan pé ayé àwọn ti dá àṣé àwọn làwọn ó la ìyá wọn àṣé àwọn làwọn ó la ẹbí àwọn nínú òṣì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí ìyá Modúpẹ́ Onítìrí wọnú ayé wa wá nígbà yẹn inú gbogbo wa ló máa ń dùn gbogbo wa là ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mẹsáyà ti dé ẹni tó fẹ́ kó wa jánà ti dé ẹni tó fẹ́ là wá nínú ìdààmú tó fẹ́ là wá nínú ebi tó fẹ́ là wá nínú fìtínà ayérayé ó ti dé ìyá Modúpẹ́ Onítìrí gbé wa ní gógó náà fi ní ká máa dìbò nígbà yẹn o ó wá dọjọ́ kan ní ìròyìn wá kan àwọn ọmọ yìí pé bàbá wọn ń ṣàárẹ̀ bàbá wa ránṣẹ́ sáwọn ọmọ yìí lóko jìnnàjìnnà pé kí wọ́n nìkan máa bọ̀ nílé nínú wọn kó lè wá ràn wọ́n lọ́wọ́ torí pé kí ni àìsàn ti dé àìsàn ogbó dé bàbá ọmọ wa ní bọ̀dá mi ẹ jẹ́ kémi ó mọ lọlé kí n lọ mójútó ìyá àti bàbá kára wọn ó fi yá kí n tó padà wá báyìí àmọ́ ẹ má gbàgbé àti máa fún ẹyẹ yìí ní atajẹ o kó lè mọ pọ owó bó ṣe ń pọ owó o ọmọ àbúrò sọ fún ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lòun ti gbọ́ ẹ̀gbọ́n lẹ́jọ́ tí ọmọ àbúrò ti kúrò ní ẹ̀dùn ẹ̀gbọ́n lábúlé ní oko jìnnàjìnnà tó padà sílé láti lọ tọ́jú ìyá àti bàbá ẹ̀ látijọ́ yẹn ni ẹyẹ yẹn ò ti ya owó mọ́ ẹ máa wu ẹyẹ bẹbí jẹ́ o ẹ máa wu ẹyẹ túran o ẹyẹ yóò ya owó mọ́ o
ẹ̀gbọ́n fún un látàjẹ títí tí ẹyẹ yìí ò ya owó kò dẹ̀ sí fóònù títí di ọjọ́ tí àwọn òbí méjèèjì fi gbádùn ọmọ ìyá àbúrò padà wá sábúlé láti wá bá bọ̀dẹ́ ẹ̀ níjọ́ tí ọmọ yìí dọ́dọ̀ bọ̀dá rẹ̀ pé bọ̀dá mi ẹkulé o ẹ wá ṣàkáǹtì mo nígbàgbọ́ pé owó ti kúnlẹ̀ mo nígbàgbọ́ pé owó ti kún ẹ̀gbọ́n bá ti sítórì bẹnu lẹ̀gbọ́n wá ń sọ fún àbúrò rẹ̀ pé eré àbúrò mi kò rí bó ṣe rò ó látijọ́ tó o ti lọ látijọ́ yẹn náà lẹ́yẹ yóò ti ṣe kíni ni ò ti ya owó mọ́ ní fìtínà bá dé láàrin ẹ̀gbọ́n àti àbúrò bá yarí mẹ́gbọ́n ẹ̀ lọ́wọ́ pé ẹ̀gbọ́n ṣe é ṣe èrè sórí yín ò burú bí fìtínà ṣe dé láàrin olóyè Sunday Igboho Ṣàọmọ Adéyẹmọ àti Tẹ́ní ọmọ ológo nígbà yẹn tí ajá tó rí ni tó ń jùrù tó padà wá di ẹni tó rí ni tó ń gbó bí fìtínà ṣe dé láàrin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àtolóyè Sunday Igboho Ṣàọmọ Adéyẹmọ àti bàbá wa Bánjí Akíntóyè nígbà yẹn tí ajá tó rí ni tó ń jùrù wá padà wá di ni tó rí ni tó ń gbó bí fìtínà wàhálà ṣe dé láàrin ọmọ bọ̀tá àti olóyè Sunday Igboho Ṣà àti bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn tó kù nígbà yẹn bí fìtínà ṣe sọ̀kalẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò nìyẹn o ẹ máa wo ẹyẹ òfò ẹyẹ bẹbíjẹ ẹran túlétúlé ẹran bàrànjẹ wàhálà bá dé làbúrò bá ṣi ẹ̀gbọ́n gbọ́ pé ṣé ẹ ṣi èrè bọ̀dá sórí yóò burú ṣe ẹ mọ tẹ́ ẹ sọdá látijọ́ tí mo ti kú ẹlẹ́yẹ yóò ya owó bọ̀dá mi ọmọ bá yọ ó kúrò lórúkọ níbi orúkọ bọ̀dá pé bọ̀dá ó dàbí pé wọ́n ti ń sin èrè ṣe torí pé mò ń pọ́n ẹ lé ẹ̀yin náà wo gbogbo tó ṣẹlẹ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n yọ ẹ́ kúrò nínú orúkọ olóyè Sunday Igboho Ṣàọmọ Adéyẹmọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn agitator ni wọ́n yẹ ẹ́ kúrò nínú orúkọ bàbá Bánjí Akíntóyè wọ́n bẹ̀rẹ̀ sí ní pé olóyè Sunday Igboho ṣàlẹ́nu tí wọ́n ní Sunday Kútọ̀nù wọ́n pè bàbá Bánjí Akíntóyè ní Bánjí Kútọ̀nù bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọmọdé yìí náà ṣe yọ ẹ́ kúrò nínú orúkọ bọ̀dẹ́ ẹ̀ kò bá sí respect mọ́ ló bá là á mọ́ bọ̀dá pàdàrà orí bọ̀dá gbóná pé sórí ẹ pé ṣáṣọ́ ti gbà pé mi bọ̀dẹ́ ẹ ní oníkó àwọn so fucking words bọ̀dá tẹ́ ẹ̀ bá múra máa wọ̀ yín lẹ̀ bí gbogbo àwọn agitator yẹn ṣe wọ́ olóyè Sunday Igboho Ṣàọmọ Adéyẹmọ nígbà yẹn ṣe kúkú mọ̀ pé ẹ̀yin onísùúrù lọ́ba mi òkè wà ọmọ yẹn bá bọ́ sídìí ẹyẹ ọyìn àbúrò ló bá já ata para ló bá sọ fún ẹyẹ nínú kéèjì ẹyẹ jẹ ata tán lẹ́sẹ̀kẹsẹ̀ lẹyẹ yìí bá tún ya ìgbẹ́ pa ló bá tún ya owó pàrà lẹ́ẹ̀kan náà ló bá tún bẹ́ owó ọmọ ní bọ̀dá mi ṣe bẹ́ẹ̀ sọ pé ẹyẹ yóò ya owó lájọ tí mo ti lọ ni ẹ wá wò ṣe bẹ́ẹ̀ yẹ yìí ló ya owó yẹ gbọ́n náà fojú ẹ̀ rí pé ẹyẹ ya owó lóòótọ́ náà bá múra wọn lù ká mọ́ fọ̀nà gùn ọwọ́ àbúrò yá o dèdè igi tábúrò mú ló bá fọ́ ọmọ ẹ̀gbọ́n lójú ẹ̀gbọ́n bá fọ́ o ojú ẹ̀gbọ́n kan fọ́ oh God mi rò fáwọn èèyàn ń bẹ lórí ìlàyé pẹ̀lú mi ẹ dákun bẹ́ẹ̀ bá ń bẹ lórí ìlàyé pẹ̀lú mi ẹ bá mi tẹ love dáadáa ẹ bá mi tẹ love and like ẹ bá mi share program ẹ bá mi comment kí n lè mọ̀ pé ń gbọ́ mi dáadáa kó má lọ jẹ́ wípé mò ń sọ̀rọ̀ sátẹ́gùn ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n bá bẹ̀rẹ̀ jà ẹ ṣeun gbọ́dà mi Adépọ̀jù Abdul-Jelil Ọmọdélé ẹ ní ṣòfò àṣìta àbọ̀ ò ní bá yín orí burúkú ò ní kẹ́yìn ọ̀rọ̀ yín ẹ dá gbogbo ẹni tó bá ń gbọ́ mi dáadáa ẹ bá mi tẹ yẹ́sì lórí comment section kí n lè mọ̀ pé ń gbọ́ mi dáadáa kó má lọ jásí pé Adéyẹmí ọmọ ọlọ́fà ń sọ̀rọ̀ sátẹ́gùn ni mo fẹ́ kẹ́ ẹ mọ orú èèyàn tí ìyá Modúpẹ́ Onítìrí jẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ń gbè lẹ́yìn ìyá yẹn tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ sólóyè Sunday Igboho ṣàlẹ́ ní kẹ́ ẹ bá mọ̀ pé amukun mẹ́kọ̀ọ́ ní yẹn ti ya wèrè orí yín burú ẹ ti ń si èrè bí orí yín ò bá burú ni ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìyá Modúpẹ́ Onítìrí loser ni wọn ò tẹ̀lé the right person ó yẹ kẹ́ ẹ lè mọ̀ náà
ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi kọ́mẹ̀ntì, ẹni tó bá ń gbọ́ mi dáadáa kó bá mi kọ́mẹ̀ntì. Ẹ jẹ́ kí n rí ọwọ́ yín níbi comment section. Mi ò láǹfààní àti rí love and like táwọn èèyàn ń tẹ̀ o, nẹ́tíwọ̀kì yóò gbé wá. Àmọ́ ẹ bá mi kọ́mẹ̀ntì ní comment section kí n lè mọ̀ pé èèyàn ń gbọ́ mi dáadáa. Ìjà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lura wọn. Ọwọ́ àbúrò yájọ ọwọ́ ẹ̀gbọ́n lọ ló bá fọ́ nǹkan mẹ́gbọ́n ẹ̀ lójú bá fọ́. Yes, mo dúpẹ́. Alájà wa Jùmọ̀kẹ́ Balógun, ó dàbí pé àwọn ń gbọ́ mi. Wọ́n ń gbọ́ mi dáadáa, gbogbo tẹ́ bí lọ́mọ ẹ̀ ní sunkún lórí wọn. Ó bá di kìràkìtà lẹ́gbọ́n bá mú àbúrò lé, làbúrò bá bẹ́ jáde nínú ilé, ó bá dàárín ìgboro. Ha! Bọ́dà mi Àlàdé, wọ́n náà wọ́n ń bẹ pẹ̀lú mi. Lágbára ikú òjijì ò ní wọlé tọ̀ yín. Ẹ̀gbọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé àbúrò. Ajá Fatima Salaudeen, my lovely mommy, ní yàwèrè. Orí yín ò ní burú, ṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé, ọmọ aráyé ò ní fẹ́ gbá fún yín lóje. Gbogbo ọmọ tẹ́ bí ní sunkún lórí wọn. Yá ìgbìyànjú púpọ̀, abiyamọ rẹ ni wọ́n. Ajá Fatima Salaudeen, wọ́n náà wọ́n bẹ pẹ̀lú mi. Ẹ ṣé mo dúpẹ́. Bọ́dà mi Abíọ́dún, wọ́n náà ń bẹ pẹ̀lú wa. Stawana Àdìsá, wọ́n náà ń bẹ pẹ̀lú wa. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ ìyá yìí. Ẹ ṣé mo dúpẹ́ nù yá dùn, ọkàn yá balẹ̀. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún gbogbo yín lóúnjẹ. Gbogbo ọmọ tẹ́ bí ò ní ya wèrè. Ọlọ́run ní fa àwọn ọmọ yín bà yín nú jẹ́. Ẹ̀gbọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé àbúrò. Bọ́dà Abdul Jelil ọmọdélé, wọ́n náà ń gbọ́ mi. Ní wálé, ní dolóṣì, ní tọrọ bára kẹ́yìn ayé yín ọlá bíbí ànábì. Bọ́dà wa Démọ́lá Ògúnlùdé, wọ́n náà ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà pẹ̀lú mi lénìí. Òfò ọmọ ò ní ṣe yín, òfò ẹ̀mí ò ní ṣe yín, àfitabọ́ ò ní bá yín. Gbogbo tí ń jẹ́ ìran káwọ́ lérí ìfẹsẹ̀jẹlẹ̀ ò ní wọlé tọ̀ gbogbo yín. Gbogbo tí ń jẹ́ ìran ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́ ò ní wọlé tọ̀ yín. Ní ṣòfò tọmọtọmọ. Ìjà bá dé láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Ọwọ́ àbúrò yá ó fọ́ ẹ̀gbọ́n ẹ̀ lójú. Ẹ̀gbọ́n wá di ojú ẹ̀ mú, ó bẹ̀rẹ̀ sí ní lé àbúrò ẹ̀, ó di ilé. Nígbà tí àbúrò máa délé, àbúrò sáwọ̀dọ̀ ẹ̀, ó sáwọ̀dọ̀ yá. Ìyá bá di ọmọ ẹ̀ mú. Ìyá di ọmọ ẹ̀ mú. Ayàwá Tinúkẹ́ Salmat Ibrahim, ní ya wèrè kẹ́yìn ayé yín. Gbogbo ọmọ tẹ́ bí ò ní ya wèrè. Ọ̀nà ìgbàjẹ́ yín ìgbàmúyẹ́ Ọlọ́run ò ní jẹ́ ó di ọlá bíbí ànábì. Bàbá mi Adépọ̀jù Abdul Jelil, ní mọ̀ nira ọlá bíbí ànábì. Ọmọ ẹ̀gbọ́n wa sáré. Àbúrò sáré dọ́dọ̀ ìyá. Ìyá dìímú kílódé. Ó rí ẹ̀gbọ́n tó gbé kú mọ̀ dání láti làámọ̀ àbúrò ẹ̀ lórí. Ẹ máa wo orú fìtínà tí Ìyá Modúpẹ́ Onítìrí dálẹ̀ láàrin Yorùbá nation o. Ibi tí mò ń lọ gangan nìyẹn o. Kẹ́ bá mọ̀ pé Ìyá Modúpẹ́ Onítìrí dá pírọ́blẹ́mù gidi ilẹ̀. Ni mo fi pe ìyá yìí ní ẹyẹ bẹbíjẹ́, ẹyẹ túran, ẹyẹ dalérú, ẹyẹ fọ́jọ́. Àbúrò ó sáwọ̀dọ̀ ìyá tó bí lọ́mọ. Ìyá bá dì í mú kílódé gbà tó gbé ẹ̀gbọ́n lọ́ọ̀kan tẹ́gbọ́n gbé gíbọ̀. Ẹ̀gbọ́n fọwọ́ di ojú kan mú pẹ̀lú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ló fọwọ́ kan gbégi dání ní ilé àbúrò ẹ̀, kóun fẹ́ pa àbúrò ẹ̀. Pàbí kóun pa. Bàbá náà bá bẹ́ jáde, bàbá náà bá di ẹ̀gbọ́n mú pé kílódé. Wọ́n kẹ́jọ́, wọ́n ń rò fún ìyá àti bàbá wọn. Ìyá bá ń sọ wípé ìyá wà lẹ́yìn àbúrò, bàbá wà lẹ́yìn ẹ̀gbọ́n. Bàbá gbèsè ẹ̀yìn ẹ̀gbọ́n pé ṣé ẹ̀gbọ́n fẹ́ máa parọ́ ni. Ìyá náà ń sọ pé irọ́ ló pa, ó ṣe lè parú irọ́ bẹ́ẹ̀. Fìtínà bá tún dé láàrin ìyá àti bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ yẹn náà. Ẹ máa wo tẹ́jẹ̀ yìí dálẹ̀ o. Àgbákò bá tún dé láàrin ìyá àti bàbá, àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní lura wọn. Ẹ wo iṣẹ́ Ìyá Modúpẹ́ Onítìrí tí mo fìyà yìí ṣàkàwé ẹyẹ bẹbíjẹ́. Bàbá àtìyá náà bá múra wọn lù. Ó bá dìbò lọ ìyá mi. Ká má fọ̀rọ̀ gùn, wọ́n kọ̀rọ̀ ìdílé ọba o. Wọ́n kọ̀rọ̀ ìdílé ọba báwo la ṣe fẹ́ dárú ẹjọ́ báyìí. Bàbá wa pàṣẹ pé
ẹ̀yin ìjòyè mi ẹ lọ gbé ẹyẹ ìwá níbi tó wà. Nígbà tí wọ́n gbé ẹyẹ yìí dé lóòótọ́ ọba ní kí wọ́n já ata kí wọ́n fún ẹyẹ yìí jẹ, ẹyẹ yìí tún ya owó lójú ọba. Wọ́n tún já ata wọ́n tún fún ẹyẹ yìí jẹ, ẹyẹ yìí tún ya owó lójú ọba. Àwòrán náà ẹjọ́ yìí ó ti wá dùn ún dá báyìí. Á jẹ́ pé ìwọ ẹ̀gbọ́n yìí gangan lálábùrú ẹ̀dá, ìwọ ẹ̀gbọ́n yìí ló lè, ìwọ ẹ̀gbọ́n yìí ló ní jìbìtì. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ṣerú ń tọ́ ṣe yìí a máa ń bẹ́ orí wọn sógun ni. Ọba bá pàṣẹ fáwọn ẹmẹ̀wá ẹ̀, ẹ lọ bẹ́rí ẹ̀gbọ́n yìí, ẹ lọ bẹ́rí ẹ̀ sógun. Òun ló nírọ́ olè ní gbogbo ẹni tó bá dẹ̀ ti jalè nínú ìlú wa pípa là á pa wọ́n. Ibi tí wọ́n ti ń gbé ẹ̀gbọ́n lọ níbi tí wọ́n ti fẹ́ lọ bẹ́ orí ẹ̀ sógun lóòótọ́. Ibẹ̀ lẹ́yẹ yìí ti sọ̀rọ̀. Àmìjàre Ajáwa Tinúkẹ́ ọlọ́mọjà bó lórí ibú tó pọ̀. Bẹ́ẹ̀ ni àdúrà tó dáa ni. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wọ ọkọ̀ kó mọ wọ ọkọ̀ tó fẹ́ wọ̀ dáadáa o. Ẹ mọ wojú àwọn tí ẹ fẹ́ bá wọkọ̀ dáadáa o kó lórí ibú mọ́ wà nù wọn o. Àṣẹnú àdúrà tó yẹ kéèyàn mọ ṣe jù láyé ní kọ́lọ́nù dákun mọ̀jà bó lórí ibú wọkọ̀ pọ̀. Abó lórí ibú wọkọ̀ nínú Yorùbá Nation ló jẹ́ kí Yorùbá Nation ó dojú bolẹ̀. Bàbá mi ló dé yìí, bá mi Ọmọ́táyọ̀ Sàláùdíì Àjànàkú kọjá mórí nǹkan fìrí. Ẹ kọjá ẹni tí máa rí kọ́mẹ̀ntì ẹ̀ tí máa sọjú nù. Ọlọ́mọdé máa padà sí aburú. Àdúrà kan tèmi máa ń ṣe fún yín nìyẹn. Kòkò ọlọ́mọdé máa padà sí aburú. Ọlọ́mọdé dolówó àná, gbogbo ẹni tí ẹ ti bùn lówó rí ọlọ́mọdé padà tọrọ bárà lọ́wọ́ wọn. Ọba wa pàṣẹ ó ní kí wọ́n lọ bẹ́rí ẹ̀gbọ́n yìí, kí wọ́n lọ bẹ́rí ẹ̀ sógun. Ibi tí wọ́n ti ń mú ẹ̀gbọ́n lọ láti lọ bẹ́rí ẹ̀ sógun, òun lẹyẹ yìí wá sọ̀rọ̀. Ẹyẹ yìí wá dáhùn láàfin pé ọba ẹ má jẹ́ wọn lọ bẹ́rí ẹ̀ sógun o. Àbúrò ìgangan ló jẹ̀bi o. Gbogbo àwọn èèyàn pa lọ́lọ́, wọ́n ń gbóhùn ẹyẹ tẹ́yẹ ń sọ̀rọ̀. Irú àgbákò wo leléyìí? Irú àmì wo leléyìí? Ẹyẹ mọ̀ ń sọ̀rọ̀ lóòótọ́. Ó ní bẹ́ẹ̀ ni. Èmi ni mò ń sọ̀rọ̀ gbọ́ àwọn èèyàn òkúta ní sọ ó ní mi ẹyẹ yìí náà ni mi ń sọ̀rọ̀. Ó lọ́mọ yìí gangan òun ló jẹ̀bi. Ìdí tó fi jẹ̀bi ni pé ńjọ́ kìíní àná tó fẹ́ mú mi. Mò ń ṣèdè kan fún kò yé ni. Kí lédè tí mò ń sọ fún lọ́jọ́ yẹn náà ni wípé má mú mi o, ẹyẹ bẹbí jẹ́ ni mi o. Má mú mi o, ẹyẹ bẹbí jẹ́ ni mi o. Ẹyẹ yìí ni mo sọ fún ọmọ yìí kò gbọ́ ni. Gbogbo tó ṣẹlẹ̀ yìí èmi ni mo jẹ́ kó ṣẹlẹ̀. Ẹyẹ yìí ń sọ pé òun lòun jẹ́ kó ṣẹlẹ̀. Òun lòun ò mọ̀ọ́mọ̀ ya owó mọ́. Nítorí pé kí ni òun á máa túnran ni. Òun á máa tú ẹbí ni. Ẹ wá wo bí tí wàhálà kékeré ẹ tó wá rẹ̀ dé. Débi pé ìyá àti bàbá náà tún lura wọn. Wọ́n dèrò ààfin. Ṣẹ́bí wọn tú àbẹ́bí wọn ò tú. Ẹwẹ́yẹ bó ṣe dánú ẹbí odidi ẹbí. Àti bàbá àtọmọ àtìyàwó sọ wọ́n dọ̀tá ara wọn. Ó sì bẹbí wọn jẹ́. Bí ìyá Modúpẹ́ Onítìrí ṣe wọnú Yorùbá Nation tí wọ́n sì dàbí rú, wọ́n da gbogbo Yorùbá Nation rú. Wọ́n da omi tó tòrò yẹn, wọ́n da omi yẹn rú. Omi yẹn dàrú mọ́ra wọn. Gbogbo àwọn bàbá yẹn ò sì gbọ́ra wọn yé mọ́. Tẹ́ ẹ̀ bá gbàgbé nínú ọ̀sùn yẹn ni bàbá Adédìran àbí kí ni mo ti ṣe orúkọ wọn náà. Nínú ọ̀sùn yẹn nígbà tí ìyá Modúpẹ́ Onítìrí wọ̀ wọn náà ni bàbá yẹn àti bàbá Bángídé Akíntóyè náà ní problem. Ni wọ́n ní clash. Wàhálà dé ni bàbá yẹn náà fi lóhun ò ṣe mọ́, náà fi withdraw. Tẹ́ ẹ̀ bá gbàgbé ìyá Modúpẹ́ Onítìrí náà bàyá yẹn gbìyànjú láti lè kọ ẹ̀yìn olóyè Sunday Igboho Òòṣà àti bàbá Bánjí Akíntóyè. Ìyá yẹn gbìyànjú láti sa gbogbo agbára láti kọ ẹ̀yìn bàbá yẹn àti olóyè Sunday Igboho Òòṣà méjèèjì síra wọn. Ọlọ́run ni ò gbà fún o. Ìyá yẹn gbìyànjú because olóyè Sunday Igboho Òòṣà ìyá yẹn máa gbé kọ́ọ̀lù bàbá Bánjí Akíntóyè. Olóyè Sunday Igboho Òòṣà ó sì máa pè kò ní gbé kọ́ọ̀lù wọn. Bàbá Bánjí ó wá máa sọ fún ìyá Modúpẹ́ Onítìrí pé gbé kọ́ Sunday kó bá Sunday sọ̀rọ̀. Yes, ẹ̀mí yá gùn bàbá wa Adéníran. Yes, ẹ̀mí yá gùn Ajáwa Tinúkẹ́. Gbé kọ́ Sunday, àlàyé tó ṣe fún mi yìí ṣàlàyé ẹ̀ fún Sunday.
ìyá yóò ní gbé kọ́ọ̀lù olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ àmọ́ ó ń tẹ̀ láti gbé kọ́ọ̀lù bàbá Bánjí Akíntóyè ó ń tẹ̀ láti confuse bàbá yẹn but ọlá kí bàbá yẹn jẹ́ onílàákàyè ẹ̀dá bàbá yẹn ń lo làákàyè láàrin yẹn ìyá yẹn ń ba olóyè Sunday Igboho jẹ́ fún bàbá Bánjí Akíntóyè ó ṣàǹwá gbogbo láti kọ ẹ̀yìn àwọn méjèèjì síra wọn bẹ́ẹ̀ ni bàbá Adéníran láti dàárín wọn rú but bàbá yẹn lo làákàyè lo wisdom àti iṣó yẹ kó rí bẹ́ẹ̀ ńgbà yẹn àti ìyá yìí àtàwọn agitétọ̀ kọ̀ọ̀kan tẹ́ẹ̀rí tí wọ́n yapa wọ́n máa ń ṣe meeting tó máa pera wọn ní group pera wọn ní group chat wọ́n á jọ debate kan tí wọ́n fẹ́ sọ làwọn tí wọ́n ń sọ̀rọ̀ fún Ìyá Modúpẹ́ Onítìrí nígbà yẹn náà máa jáde wá láti wá máa sọ wọ́n ṣe meeting yẹn lọ́jọ́ kan wọ́n ṣe sí mi lọ́wọ́ náà mo fi ọba tó ní mí mo fi búra wọ́n ṣe sí mi lọ́wọ́ lọ́jọ́ kan gbogbo gbà yẹn wọ́n fẹ́ lo Tẹ́ní ọmọ ológo wọ́n fẹ́ lò ó normal wọ́n ti rí Tẹ́ní ọmọ ológo pé ó dá dúró ni òun ṣiṣẹ́ tiẹ̀ ó attack olóyè Sunday Igboho lóòótọ́ but wọ́n ti wá rí Tẹ́ní tẹ́ká Tẹ́ní náà irinṣẹ́ ńlá ni ó jẹ́ ká lu ọmọ yìí náà wọ́n wá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni Ìyá Modúpẹ́ Onítìrí má fi ẹ́ńtà Tẹ́ní wọ́n fi wá pe Tẹ́ní náà sínú squad yẹn ní pé kájọ lò wọ́n gbogbo àwọn tí wọ́n bá ya ìrìn àjò wàlẹ̀ akíbátú lílẹ̀ mọ̀tẹ́kìn gbogbo wọn ti padà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti padà ó ti gbé Ìyá Modúpẹ́ Onítìrí yẹn fẹ́là ni kò síbi kankan tó lọ. Tẹ́ní ọmọ ológo náà kọ́ ló ń fi Ìyá Modúpẹ́ Onítìrí yẹn hàn because Tẹ́ní ọmọ ológo bó ṣe wà yẹn kì í ṣe èèyàn lásán bó ṣe wà yẹn kì í ṣe ọmọ lásán bó ṣe wà yẹn òun máa ń rí dìyàn pa ó dẹ̀ yẹ ni pé ó jẹ́ nìkan tó yẹ sí pé ẹ̀mí tó wà ẹ̀mí tí ń bá Tẹ́ní ọmọ ológo ṣiṣẹ́ ẹ̀mí tó lágbára ni. Tẹ́ní fẹnu ara ẹ̀ sọ fún mi pé Ìyá Modúpẹ́ yẹn fẹ́là ni kò sí ìrọ̀gàn fún ìyá yẹn gbogbo ẹ̀ skàmá náà ni ìyá yẹn gbé náà gbé wa gbogbo ni. náà ó wá ń lọ bó ṣe ń lọ yẹn ẹ wo ládùúrú oríṣiríṣi nǹkan tí olóyè Sunday Igboho ṣàkójú títí nígbà tó lọ́n fi kó yọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ìyá Modúpẹ́ Onítìrí yìí tútù wá rí wípé ó dàbí pé olóyè Sunday Igboho títí ó ti ń bọ́ nínú àdánwò ó ti ń bọ́ nínú gbogbo páńpẹ́ táwọn dẹ ó ti ń bọ́ ńbẹ̀ olóyè wá ṣòkú ìyá ẹ̀ nílé kò ní problem tó fi padà lẹ́yìn ìyá àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá wọ́n tẹ̀ láti pe olóyè Sunday Igboho sí meeting láti ọ̀nà ẹ̀ láti fún láti jẹ́ kó mọ̀ pé àwọn recognize ẹ̀ láti fà á mọ́ra pé kí unity wà ó ti rí i pé gbogbo nǹkan ti ń ṣẹ́tù ó ti fẹ́ máa lọ bó ṣe ń lọ. Ìyá Modúpẹ́ Onítìrí tí wá lọ kó àwọn bọ́ìsì jọ wọ́n ní kó lọ sí Ìbàdàn tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ti ṣerú ẹ̀ náà rí o mi ò mọ̀ lúkọ tí wọ́n lọ ń gbà yẹn tí wọ́n ní káwọn bọ́ìsì lọ síbẹ̀ bóyá lẹ́kọ̀ọ́ tiẹ̀ ni tọ́kọ́ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dà wọ́n sí ga ló ń gbà yẹn. àwa lọ àwa bọ̀ àmọ́ bíbí àwọn ọmọ yẹn bí wọ́n ti fi wọ́n lẹ̀ bí wọ́n ti dà wọ́n lẹ̀ bí wọ́n sì wà ń bẹ̀ kò sẹ́ni tó mọ̀ o. ókè yìí náà wò ṣó prolite ṣó mú làákà ìdání ẹni tó fẹ́ gbàjọba Nàìjíríà tó wá ní kí wọ́n lọ sí Ọ̀yọ́ state kí wọ́n lọ occupy Ọ̀yọ́ state ẹ kó aṣọ sáwọn sójà lọ́rùn ẹ kó yúnífọ́ọ̀mù sí wọn lọ́rùn àwọn yẹn náà kó oògùn mọ́ra ẹni kí wọ́n mọ lọ́nu sẹkítírátì kí wọ́n lọ mọ hang flag gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n fẹ́ fi bàtò olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ jẹ́ ni wọ́n tún fẹ́ fi destroy image ẹ̀ gbogbo ọ̀rọ̀ máa yẹn tó ti ń tò dáadáa wọ́n tún fẹ́ fi dàrú ni wọ́n tún fẹ́ lo ètí aburú láti fi ba yé ara wọn jẹ́ láì ṣayé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ náà ó ṣe é nígbà tí wọ́n rí gbogbo ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ti ń lójútùú ni wọ́n ti lọ kó àwọn sójà ọ̀ràn jáde pé kí wọ́n tún lọ máa hang flag ní sẹkítẹ́ràtì nìbàdàn wọ́n dojú ìjà kọra pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n wà ń bẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní ẹ̀mí bí ẹni mẹ́ta ló ṣòfò láàrin àwọn tí Ìyá Modúpẹ́ Onítìrí
tí wọ́n rán ní òde bó òde tòrutòru pẹ̀lú weapon oríṣiríṣi lọ́wọ́ wọn. Táwa ni terrorist? Ṣólóyè Sunday Igboho ṣá ni terrorist ni? Àbí Bàbá Gani Adams ni terrorist? Àbí Ìyámọ̀dúpẹ́ Onítìrí ni terrorist? Àbí Bàbá Bánjí Akíntóyè ni terrorist? Ta ló ń fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò? Gbogbo rálì tá a rí tó lè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ṣe ibùlẹ́sìkì tí wọ́n ti pààyàn níbẹ̀. Okay guys, àwọn DSS lọ lé ẹ̀ wọ́n pààyàn sílẹ̀ ẹ̀. Ìjọba ló ṣe yẹn. Ìgbòho fa wàhálà pẹ̀lú ẹ̀wọ̀n. Wọ́n lọ lé ẹ̀ lọ pààyàn síbẹ̀ ni. Àwọn obìnrin yẹn ń sọ nínú fídíò tó ṣe. Ìgbésẹ̀ ẹ̀mọ yẹ ẹni tó ti kú nípa ọ́zù tí nípa ọ̀rọ̀ Yorùbá Nation ṣe ti Ìgbòho ẹ̀mọ yẹn tó ti tẹ̀mí Ìgbòho. Ẹ̀mí kankan ò tọwọ́ Ìgbòho bọ́ o. Àwọn ìjọba tí wọ́n lọ lé Ìgbòho wọ́n lọ pààyàn sílé ẹ̀ ni. Kì í ṣe pé mi tọwọ́ Ìgbòho bọ́. Ẹ wá àwọn tí Ìyáwó Onítìrí kọ́kọ́ gbé jáde nígbà yẹn tí wọ́n lọ sékòó wọ́n mà kọ́ àwọn ọmọ ọlọ́mọ àlọ́lárí àràbọ̀ ṣe ẹmọ tó padà gbẹ̀yìn wọn. Àwọn eléyìí náà tún dìde wọn náà wọ́n fẹ́ lọ gbàjọba tí wọ́n bá fẹ́ gbàjọba ìjọba Ìbàdàn ni wọ́n máa ń kọ́kọ́ gbà. Tí ò bá sí tó ṣẹlẹ̀ láàrin tí Onítìrí fẹ́ ṣe pẹ̀lú tó bá ní àpọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ gọ́fúnà Ṣèyí Mákindé nílùú Ìbàdàn. Kí ló dé wá Ìbàdàn? Ó káwọn sójà ẹ̀ka sọ sí wọn lọ́rùn ẹni kí wọ́n dira kí wọ́n sóògùn mọ́ra. Wọ́n mọ̀ kó gbogbo àwọn sójà ya Onítìrí tògùntògùn wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ní lára. Agbútaláìwí Ìyámọ̀dúpẹ́ jáde sórí social media. Wọ́n ní àwọn ti declare Yorùbá Nation. Bí Ọlọ́run bá ń jí Ọlọ́run tó sì wà nínú agbára rẹ̀ tó sì wà nínú kíníkan rẹ̀. Mo sọ lé ní àṣẹ tẹ̀lé ipò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó ti dúró. Kí ló tó rí wa ò pé gan? Ṣé orí wa ti dàrú ni? Ṣáàgbọ́n ni? Ṣé bèbí wa ò tí ì ṣẹ́jú náà ni? Ó yẹ kí bèbí wa ti ṣẹ́jú náà. Ìyámọ̀dúpẹ́ Onítìrí yóò ṣẹ̀ṣẹ̀ máa declare Yorùbá Nation náà. Òkè wọ́n dẹ̀ tún jáde ńgbà yẹn wọ́n jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn àwọn declare Yorùbá Nation lénìí èní April kìíní kan báyìí mo pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run mo ń declare Yorùbá Nation lénìí àwọn àtàdélé wọn àwọn ọ̀dà lénìí wọ́n declare Yorùbá Nation. Wọ́n declare Yorùbá Nation. Ó yẹ kí bèbí wa ti ṣẹ́jú. Ṣé kò yẹ kí bèbí wa ti ṣẹ́jú ni? Ó yẹ ká mọ̀ tá à ń ṣe. Igbe gbogbo mo declare Yorùbá Nation scam ni. Wàláì scam ni. Òkè látìgbà tí wọ́n ti wá declare Yorùbá Nation tí yẹn ti declare Yorùbá Nation jọ yẹn. Ṣé Yorùbá Nation yẹ kó ti dúró náà ni? Kò dúró. Àwọn ọmọ tí wọ́n ti lọ sí Ìbàdàn tí wọ́n ní kọ́ lọ máa hang flag ẹjọ́ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ kí ló gbẹ̀yìn wọn ẹ gbọ́ látìgbà tí wọ́n ti kó àwọn bọ́ọ̀sì yẹn sìn yín ṣe ti gbọ́ níìsì kan ti fi wọ́n sílẹ̀. Adélé Onítìrí jáde ẹni tó fẹ́ délé gẹ́gẹ́ bí president ilẹ̀ Yorùbá òun náà jáde ó ń fún Ṣèyí Mákindé ní pé mo fún ẹ lọ́jọ́ báyìí mo fún ẹ lọ́jọ́ báyìí ǹjẹ́ ẹgbẹ́ wọn ti dà wọ́n lẹ̀ náà kí ló dé táwa Yorùbá ò lọ́pọlọ kírẹ́tà àmọ̀ nǹkan tá à ń ṣe. Ó jẹ́ kó ti yé gbogbo wa pé Ìyámọ̀dúpẹ́ Onítìrí ò sínú wọ́ọ̀zù Yorùbá Nation. Ó ní nǹkan kan tí ìyá yẹn ń ṣiṣẹ́ fún àmọ́ Ọlọ́run á túnú àṣírí tí ìyá yẹn ń ṣiṣẹ́ fún láìpẹ́ láì jìnnà because kò tí ì yé wa. Ẹni tí ìyá yẹn ń ṣiṣẹ́ fún ẹ̀yin rò pé ó ń ṣiṣẹ́ fún òmìnira ilẹ̀ Yorùbá ìyá yẹn ò ṣiṣẹ́ fún òmìnira ilẹ̀ Yorùbá o. Bóyá ẹ̀san bí wọ́n ṣe pa bàbá MKO Abíọ́lá bóyá ìyá yẹn fẹ́ ní ẹ̀san tó fẹ́ gbà lára àwọn kan ni. Ní gbogbo tó ń ṣe yìí o kò tí ì yé èèyàn kankan o bọ́mọ ọ̀pọ̀ Ọlọ́run ó tùnú àṣírí ẹ̀ láìpẹ́ láì jìnnà. So ìwọ obìnrin tó ń jáde ìwọ obìnrin tó wà ní London yẹn mi ìfẹ́ máa dáko ẹ o tó ń sọ̀rọ̀ aburú sólóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó ń fẹ́ nu àbùkù kan gbìyànjú má lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kẹ́ ẹ mọ́ parẹ́ lójijì o
àwọn tí wọ́n lágbára jù yín lọ. Mo dẹ̀ pé wúmà yẹn tí ẹ bá gbàgbé wúmà yẹn ló ṣiṣẹ́ fún bàbá Gani Adams. Tí ẹ bá gbàgbé pé lẹ́nu ìgbà kan wúmà yẹn jáde tó àtáàkì olóyè Sunday Igboho Òòṣà lórí ọ̀rọ̀ bàbá ààrẹ Gani Adams. Tí ẹ bá gbàgbé nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ fún bàbá Gani Adams ni wúmà yẹn wà. Ìwọ wúmà yìí mọ́ kò bínú Ọlọ́run o. Ọ̀rọ̀ a máa jẹ́ kó máa mú nírọ̀rùn kó máa ṣètọ́jú àwọn ọmọ ẹ. Bẹ́yẹn bá bínú orí Ọlọ́run ó bínú ẹ o. Bọ́lọ́run ṣe fẹ́ ṣe Sunday Igboho ọmọ Adéyẹmọ lọ́lọ́run ti ṣe yẹn. Gbogbo ẹni tó bá bínú ẹ tó bá lérí sí yóò yí lórí. Ẹ jẹ́ ká ṣe bọ̀kọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà bèbí ti ṣẹ́jú ẹ jẹ́ ká bẹ lọ́hùn ni. Kò sẹ́ni kankan tó gbé Yorùbá nation àwọn bàbá tí wọ́n gbé Yorùbá nation dání tá a mọ̀ bàbá Bánjí Akíntóyè bàbá wa Adéníran bàbá ya olóyè Sunday Igboho Òòṣà ọmọ Adéyẹmọ àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn làwa mọ̀ tí wọ́n jẹ́ original Yorùbá nation. Gbogbo tí ìyá Modúpẹ́ Onítìrí ṣe wà láì scam ni ìyá kan gbé yín gógó ni o. Yorùbá nation tí wọ́n declare látijọ́ yìí náà àmọ́rí nǹkan kan Yorùbá nation mọ̀ dúró kí ló dé tí ó rẹ̀ jẹ́ ká lọ́pọlọ wà náà lẹ́yìn èdè kan wá ń jáde ẹ̀ lọ́sọ̀rọ̀ sọmadé ẹ̀ mọ́. Anyway mi ò ní rí jù báyìí lọ lórí ètò lálẹ́ yìí. Kì í ṣe gbogbo wa la máa gbọ́n kì í ṣe gbogbo wa la máa lọ́pọlọ àmọ́ ẹni tí Ọlọ́run bá ní kó lọ́pọlọ nu wa ẹ jẹ́ ká tún máa wò ó ètò tó tún máa padà ṣẹlẹ̀. Gbogbo má ṣe lérí síjọba Ọ̀yọ́ Ìbàdàn Ọ̀yọ́ state tó kàn fi gbogbo àwọn tí wọ́n kó lẹ̀ láàrin 24 hours ìdí ẹgbẹ́ pé wọ́n ti kó wọn lẹ̀ bí wọn ò tí ì kó wọn lẹ̀ náà. Kí ló tẹ̀ jẹ́ ajára wa ẹ má jẹ́ kẹ́nì kankan ó para fún wa mọ́ ẹ má jẹ́ kẹ́nì kankan ó gbé wa ní gbogbo mọ́. Yorùbá nation ó gbọ́ àmẹ́ tó dúró tí ò ṣèkì. Yorùbá nation ti ìyá Modúpẹ́ Onítìrí fake ni kì í ṣe new kì í ṣe rí Yorùbá nation. Bẹ́ẹ̀ bá fẹ́ rí Yorùbá nation ọ̀dọ̀ bàbá Bánjí Akíntóyè olóyè Sunday Igboho Òòṣà ọ̀dọ̀ àwọn tẹ́ ti máa bá rí Yorùbá nation pàdé nìyẹn. Ṣe rí táwọn olóyè Sunday Igboho lóhùn nídìí owó àwọn kan láwọn nídìí owó tèmi tó fa fìtínà náà nìyẹn. ọmọ Adéyẹmọ ní ẹ fowó lẹ̀ owó kan ló jẹ mí lógún o ẹ̀mí àwọn ọmọ ìyá mi ló jẹ mí lógún ẹ̀mí àwọn bàbá mi ló jẹ mí lógún ilẹ̀ bàbá mi ló jẹ mí lógún ni mo fẹ́ gbà ẹ fi ọ̀rọ̀ owó lẹ̀ mi ò wọ́sù nínú wọ́sù yìí nítorí owó ẹni tí Igboho fi di ọmọ tó fi di ọ̀tá lọ́wọ́ àwọn kàmá nìyẹn. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò yìí. Gbogbo ẹni tí mo tẹ jókòó ti wà láti gbà tá a fi bẹ̀rẹ̀ tó fi di sí tá a fi ń parí ẹ̀ gbogbo yín la dúpẹ́ fún o. Oníyàn ẹsẹ ọlọ́kà ẹsẹ o gbogbo ẹni tẹ bá wa jẹ́ mbẹ̀ gbogbo yín la dúpẹ́ fún. Ìnira ò ní bá yín ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń bá mi tẹ love and like lórí ètò ẹ ò ní fọwọ́ náà gbọmọ sí. Ìnira ò ní bá yín ẹ ò ní ṣòfò ọmọ o gbogbo ẹ̀yin tẹ ẹjọ́bìnrin nínú wa ẹ ò ní fọwọ́ yín gbọmọ sí. Gbogbo ẹ̀yin tẹ ẹjọ́kùnrin nínú wa ìbànújẹ́ ó kéré tóbi ò ní wọlé tọ̀ wá. Mo ṣe ládùúrà fún gbogbo àwa tá à ń bẹ nírìn àjò a ò ní tán sájò a ò ní parẹ́ sájò a ò ní ráàrin fẹsẹ̀ sí a ò ní rí àrìn a ò ní ráàrin àwọn ò ní fòkú wa ránṣẹ́ sílé o lágbára Elédùmarè á kẹrù á kéré wá sílé bàbá tó bí wa lọ́mọ. Mo ṣe àdúrà fún gbogbo àwa tá à ń bẹ ní Nàìjíríà náà bó ti ń le tó yìí kò ní le mọ́ wa o gbogbo àwọn aláṣírí wa àwọn olóore wa tí wọ́n ṣàánú wa tán ò jẹ́ àmàlà tán fún wa lóúnjẹ jẹ gbogbo yín lágbára Elédùmarè ibi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kò ní pa gbogbo yín ìnira ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé tọ̀ yín o ọlá bíbí ànẹ́bì. Mi ò ní rújú báyìí lọ lẹ́ẹ̀kan sí mo ti sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin bàbá olóore wa adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ bá wa san yín lẹ́san rẹ̀ o bàbá Alhaji Abdulrasaq Àjọṣe adúpẹ́ o Ọlọ́run tó lẹ̀ sá bá wa san yín lẹ́san rẹ̀ o bàbá Adènà Jẹ́tù adúpẹ́ kó àdótì Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o bàbá Amóyin Olúwa láti ìlú London adúpẹ́ o ẹ ṣé àkó àdótì Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o pàápàá jùlọ bàbá wa Abdul-Lateef Ọmọ́táyọ̀ Salaudeen Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ Ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí aburú o ẹ ní mọ̀ nira o ẹ ní mọ̀ dààmú ẹ ní rí wàhálà o lórí àwọn ọmọ yẹ ò ní sunkún o lórí aya ò ní sunkún ẹ̀yin náà ní ṣàìsàn ẹ ní fọ́ lójú ẹ ní rọ lápá ẹ ní rọ lẹ́sẹ̀ o atẹ́gùn aburú kò ní fẹ́ lù yín ìrìn àjò lẹ́wọ̀ ẹ nínú ṣáájú ẹ ní parẹ́ ṣáájú ẹ ní jẹni tí wọ́n wá o wọn ò ní fòkúrẹ́ ránṣẹ́ sílé wá bá wa o àtẹ̀yàtì màmí Fatima Salaudeen ìnira ò ní bá yín tọmọtọmọ o ọlá bíbí ànẹ́bì gbogbo ẹ̀yin ìyá wa gbogbo yín náà ládùúpẹ́ fún o látòrí ìyá wa Prophetess Títílayọ̀ Olówóyẹyè ìyá wa alájà wa Fatima Salaudeen alájà wa Kàfílà Arówójọbẹ alájà wa Ganiya alájà wa
alẹ́ Balikisu Abíọ́lá kárí gbogbo tí ń jẹ́yìn ìyá gbogbo yín náà la dúpẹ́ fún ẹ ṣé ìnira ò ní bá ayé àti jẹ́ àti mu yín àti náà àti lóyún ò ní nira o gbogbo ẹ̀yin tẹ́ wà lókèrè wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o ìbànújẹ́ ó kéré tóbi ọba mi òkè òní jó wọlé tọ̀ gbogbo yín o. gbogbo yín pátápátá la dúpẹ́ fún àmọ́ lórí o ọba tó ní ẹ̀san lọ́dọ̀ a bá wa dúpẹ́ fún yín o gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà pẹ̀lú wa lálẹ́ yìí gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé adúpẹ́ ọba tó ní ẹ̀san lọ́dọ̀ a bá wa san yín lẹ́san rí o ibi tẹ́ ẹ ti rí owó tẹ́ ẹ ti fi ra dátà tẹ́ ẹ ti fi láǹfààní àti mọ̀ wò wá àbùdí ni tó lókun àbùdí ni tó lọ́sà o àpò ṣàṣàmùrà wọn ní kì í gbẹ o àpò yín ò ní gbẹ fowó o ọwọ́ yín ó mọ̀ lò òkè sí gbogbo iṣẹ́ oníkálùkù yín kò ní dìṣẹ́ o aláàánú kan tó jẹ gbẹ̀rún aláàánú lọ ọlọ́run á rán wọn sí gbogbo yín o ọ̀nà gbàjẹ́ ìgbà mú yín ọba mi òkè oníjó dí o ọlọ́run bá mi wà pẹ̀lú yín o eléyìí tẹ́ gbọ́ lẹ́nu kò ní ṣàgbó ọlọ́run ní ṣe lágbọ́mọ fún yín ẹnu tó sọ náà ọlọ́run ní ṣe lásọmọ fún wa o ọlá bíbí ànábì gbogbo yín bàbá wa tẹ́ dúró tì wá tẹ́ support wa ní Ramadan feeding adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Murtala Salaudeen Alhaji Abdul-Lateef adúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ìdílé yín lápapọ̀ ọdún léyìí tá a ṣe Ramadan léyìí ọlọ́run ò ní ṣe láṣemọ fún yín kò ní ṣe láṣemọ fáwa náà o káàkiri gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́ support wa fún Ramadan yẹn tẹ́ fún wa lówó lóríṣiríṣi tá a fi láǹfààní àti fáwọn èèyàn ló jẹ nínú Ramadan láti fún odidi 30 days lágbára ọlọ́run gbogbo yín ẹ ò ní tọrọ jẹ kẹ́yìn ayé yín o ẹ ò ní wá owó tì lápò àpadà sí aburú àpadà sí ìgbà ọba mi òkè òní jó wọlé tọ̀ yín gbogbo ẹ̀yin màmá tẹ́ dìde tẹ́ ràn wá lọ́wọ́ lọ́tùn lósì pẹ̀lú owó yín lórí ètò yẹn tó fi já sí dùnú tó fi já sáyọ̀ fún wa lágbára ọlọ́run gbogbo yín ẹ ò ní tọrọ báárà kẹ́yìn ayé yín o àwọn ọmọ yín ní dùnú yín eyín ọ̀kan yín ni wọ́n jẹ́ ọlọ́run ò ní kan ọmọ yín lọ́wọ́ ọlọ́run ní faburú ṣe yín ẹ ò ní fojú sunkún ọmọ o gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lájò ẹ ò ní parẹ́ sájò ẹ ò ní nù sájò o wọn ò ní fòkù yín wọn náà ṣe sí wa lílé o ọlá bíbí ànábì ọlá la hawla wala quwwata illa billah alájà wa Jùmọ̀kẹ́ Balógun mo kí yẹn ṣe ẹ̀kú àtàárọ̀ o ara ò ní ní bàbá wa Mọ́tàwé ẹ ṣé adúpẹ́ o alájà wa bọ́dà wa Àlàdé ẹ ṣé adúpẹ́ o alájà wa bọ́dà wa Ibrahim alájà wa Tinúkẹ́ Salma Ibrahim adúpẹ́ lọ́wọ́ yẹn ṣé o ọba tó ní ẹ̀san lọ́dọ̀ abáwa san yín lẹ́san rẹ̀ o alájà wa Yusuf Muinat Olúwatóyìn adúpẹ́ lọ́wọ́ yín ní ẹ ṣé o ẹ kú àdó tiwa látàárọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní lórí ìlà pẹ̀lú wa gbogbo yín náà la dúpẹ́ fún ìnira ò ní bá yín tọmọtọmọ ariwo ẹkún oró ò ní sọ nínú ilé gbogbo yín ọlá bíbí ànábì orúkọ tèmi ò yí padà Alhaji Adéyẹmí Ọláìwọlá Ajíṣafẹ́ Àlàbí ọlá àdúrà èmi lọmọ ọlọ́fà mọ́jọ ọlálẹ́mí wọn bá ṣojú ọkọ̀ ìjàkadì lórí ọ̀fà ìjà àwọn ìjàkẹ́ tí wọ́n ń jà lọ́fà nínú ọlálẹ́mí ó sojú kóró lójú okó sojú èbì lálà ìbá sojú olóko ìbá láàrin èmi lọmọ láàrin èbúrú ikẹ́ ògbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nínú ọlọ́fà àwọn jogun ló ń dá sí bàbá tó bí mi lọ́mọ pẹ́ẹ́ ni mo kúlẹ̀ mi ò bá rẹ́lẹ́jọ́ mọ́ ọlálẹ́mí ni mo rí ni mo dáṣà kẹrí ìyẹ̀rú ọ̀kí ni mo rí ni mo dáṣà là ńlápà ọlálẹ́mí ni mo rí ni mo dáṣà là ńlọ́bẹ̀ ẹ̀sìn ọ̀rá làmí torí tẹ bá làmí ẹ bá má jẹ káàbọ̀ òde rẹ̀ lápá mi lọ́mọ bá ṣe dára gbádá ọ̀kí ọlọ́fà màlúlọ́fà ọlálẹ́mí ọlọ́mọ ló lọ́mọ o èmi lọ́wọ́ kí o láti bàjẹ́ akẹ́wàjẹ́ ni wọ́n fi ń kọ́ ọmọ ọlọ́fà mọ́jọ èmi lọ́mọ aṣíwájú ogun lálọ́ agbẹ̀yìn ogun lábọ́ àti dé sórí ìkànnì báyìí adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń forí bẹ́ nígbà yẹn nínú Ramadan lórí ọ̀rọ̀ bàbá Gani Adams tẹ́ kàn bẹ́ tẹ́ ń bẹ́ bí kọ̀ǹkọ̀ àní àwẹ̀ wà ń tàn gbà yẹn a lè wá fún yín àti wá dé sí ẹni tó bá wọn pé òun mọ̀ òun tó gbangba sùn lọ́yẹ òun mọ̀rọ̀ sọ ó sì dájú àwa náà ti kó ẹ̀rí yìí dání gẹ̀ gbogbo táwa náà fi kọ̀ndẹ́mù yín tábí máa bá yé ẹni tó bá lóun fẹ́ ba olóyè Sunday Igboho Ṣàwọn ọmọdé yẹn mọ́ ìwé tó bá sọ pé òun rẹ́dí àti dojú ọlẹ́ẹ̀bólẹ̀ àwa náà ti kó wẹ́pọ̀n dání àti bá yín wá àti gbá rìsáàtì nípa yín gbogbo fáìlì tiwa náà ti kún báyìí ẹ jẹ́ kán máa bọ̀ wá ẹ̀yin tẹ́lẹ̀ ò tẹ́rọ bóyá ẹ mọ̀kọ́ sọ yẹn tẹ́lẹ̀ ń gbèjà bàbá wa rẹ̀ ẹ máa bọ̀ àwa náà ti dé sí yín lọ́rùn ẹ wá fúlẹ̀ àwa gan ti wá fúlẹ̀ sí ẹni tó bá wá ẹni tó bá bẹ nínú yín ànábì máa ṣe kíni ànábì máa gẹ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin ma salam wa ila al liqa.